ṣé wàá òkè ṣá. mo wà òkè pa tó sì mo nífẹ̀ẹ́ gan kódà mo fẹ́ lè sọ pé mo nífẹ̀ẹ́ ìjọkọ ẹ lọ ṣé wò rí bẹ́ẹ̀ ni. èmi náà nífẹ̀ẹ́ bó ṣe nífẹ̀ẹ́ mi. wẹ́ jẹ́ ká jọ sọ pé a jọ nífẹ̀ẹ́ ara wa jẹ́ n sọ kankan fún ẹ tí ọkọ ẹ tó bá mọ tèmi pẹ̀lú ẹ̀ ń ṣe tó bá mọ oore ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ mi. ṣé kì í ṣe oore ni ènìyàn ọ̀la bí iṣẹ́ ṣé owó nìkan rògbòrí fẹ́ jẹ ni ṣebí ká yí gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn náà ló fi ń dò èyí tó wò ráyè ṣe lèmi bá ṣe yìí. Káyọ̀dé jẹ́ kí n sọ fún nìkan fún ẹ bó ṣe ń ṣoore fún mi lèmi náà ṣoore fún ẹ torí bó ṣe ń jù sí mi tí mò ń hàn lèmi náà ń jù sí ẹ níwọ náà hàn. bọ mi sọ pé mi pẹ̀lú ìjọṣe fúnra wa ní tí mò ń sọ fún ẹ nípa lèmi náà tún ń ṣoore fọ́pọ̀ ẹ tó yẹ kó máa ṣe fún ẹ kò ní táì fún àwa wá ráyè ṣé mo kó oore ńlá ni mo ṣe fọ́pọ̀. oore ni àti pé Káyọ̀dé gbogbo tí mò ń ṣe fún ẹ obìnrin mélòó ló lè ṣerú ẹ kò wọ́pọ̀. ohun tèmi náà ń ṣe fún ẹ yìí ọkùnrin mélòó ló lè ṣerú ẹ fọ́kọ ẹ nítorí pé mi ràn ọkọ ẹ lọ́wọ́ ni. fine èmi mo pè ọ́ wèrè yẹn ti tú dé o inú ilé mi ó ti wà nulẹ̀ more than 2 hours ló ti wà nulẹ̀ níbí tó sì wà nulẹ̀ wọ́wọ́ nílé tó bàbá. gbọ́rọ̀ ẹ ṣe sùúrù o tó sì jẹ́ ẹ̀sùn ọkọ̀ fún mi níjọ́ tó ti fi lé ọkọ ẹ̀ tọ́ mi lẹ́nu wò hòtẹ́ẹ̀lì kọ́ọ̀mù sí mi síréètì nígbà bẹ́ẹ̀ mo wá délé kéde tó ń jayé orí ẹ̀nu òkú mo wá gbalẹ̀ lọ rẹpẹtẹ ilá ìròbó tó ń wò yẹn ọba ní nílẹ̀ ẹ̀gàn ẹnu ẹ dùn ìgbé inú kòkò tó fi mọ́ ti inú ẹ̀gàn wọn láfiwé ẹ lọ́ra àkànní mi má mi kàn. yà á gbọ́ràn ẹ mọ̀ bóyá oògùn ló ń lò. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ṣe transfer ibi iṣẹ́ àwọn ọkọ yìí. transfer kí ló ní. irú ìta à ń jíṣe tá à ń wọlé wo máa dé kọ́tẹ̀ transfer bí ọlọ́dún kan káyé irú táwa máa wojú rẹ̀ yóò dáa. iṣẹ́ ti di ọmọ aláṣẹ jẹ orí ọmọ aláṣẹ la o. iṣẹ́ kí tó ń gbogbo ìjẹta jẹ́ ti sàkúlétì okun títí dára. ogun náà Káyọ̀dé ṣé kò kí n sún ẹ ni. ẹ máa gbọ́rọ̀ bèbí iṣẹ́ mi ò lè má yí wọ̀ mo fẹ́ jẹ́ kí oyún inú ẹ̀ mọ̀ wípé òun ní bàbá kan tó mọ iyì ọmọ láì tiẹ̀ tí ìdáyé ti ń tọ́jú ohun tó bá wá dáyé ń pàṣẹ jù bẹ́ẹ̀ lọ. má ṣe yẹn mi wá ká ní ìṣèpá mi o iṣẹ́ ló dílé ọmọ aláṣẹ jẹ òwúrẹ ọmọ aláṣẹ la. mo ti mọ̀ èmi náà fi tẹ́ lọ. mo jẹ́rìí ẹ̀. all right. rọra ṣe mí o rọra ṣe mí ṣọmọ pé nǹkan ti wà ń bẹ. gbogbo èdè mi náà ṣe oyé mi ó lè dẹrù fún ẹ tó wá máa bí mo ní kọ́ ọ̀rọ̀ báyìí ló máa bí.
tó sí òótọ́ ló ń gbọ́ kó wá sí ibà yìí. ṣé oyún ò fẹ́ burú wọ́n kọ́ lọ́wọ́ kílẹ̀ sí ní bẹ́ẹ̀dùn mi lórí bẹ́ẹ̀dì mi. wọ́n wáyọ̀ wá ní wọ́n fẹ́ di àmọ́ ṣe wọ́n ṣàlà wà bẹ́ẹ̀ tí o bá fẹ́ kú sí ọ̀bùṣẹ́ wa yẹn bí mo ṣe ń gbìyànjú tó sìn kó lè dá fún wọn kó lè dá fún mi náà nínú ilé yìí màá lọ láàárọ̀ màdé lálẹ́ màá tábùn gbà mí o wá ń gbé ọkùnrin wá sínú ilé tèmi ọkùnrin. àbọ̀ wá bá lọ̀rọ̀ tí sórí ìwọ tó bá tún ayé ẹ wá obìnrin olóbìnrin ò ní máa ń mú ẹ gbogbo bá ṣe ń fẹ́ sí wàá máa wá tiẹ̀ síwájú ni. eléyìí ló máa fi dẹ́kun ẹ̀ tó bá rí ìyàwó níyàwó tó bá tún ayé wá òní máa tẹ̀lé ọmọ. bí iṣẹ́ ìkúlẹ̀ bí ọmọ ayé o. Tosin. Bísí. Kí ló dé? Kí ló bẹ́ kó wá? Bísí báwo ló ṣe ń ṣe báyìí fún Tosin? Èmi ti ń retí ẹnu rúùmù bẹ́ẹ̀ pé ó máa tó wá bá mi àṣé bíbá ìlú wà tó bẹ̀rẹ̀ sí sunkún ṣé lórí àbímọ iná ṣá ìfá bó ṣe ń ṣe yóò encourage mi rárá because èmi ló yẹ kí n máa ní bóyá mo gbé sọ́kàn àbí mo gbé sára and àwọn kinní kan wà téèyàn bá ní ìṣòro kan tí yóò wo títí pé wọn ò ní solution sí èèyàn máa ń filẹ̀ fọlọ́run ni ok ìjọ tó ti ń sunkún sí kí ni nǹkan tí tó ṣe lé lórí ṣé nǹkan tó ń torí ẹ̀ sunkún kò torí ẹ̀ rí ni só jẹ́ ká jọ pọkàn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run kò sí ìtọ́ Ọlọ́run ò lè ṣe dáadáa dé lọ́lọ́run máa ṣe fún wa. ó lójú ọkùnrin tó lè dúró ti obìnrin báyìí bọ̀ mo ní belief kan pé tó bá pẹ́ tó bá yá wọn náà máa gbọ́ nǹkan táwọn òbí ẹ̀ sọ ìṣẹ̀lẹ̀ dọ́dá dé tí màmá wa gbogbo nǹkan tí wọ́n sọ pátápátá lórí ọ̀rọ̀ òṣọmọ gbogbo ẹ̀ ni mo gbọ́. ṣé ìwọ ń dẹ tí mo giri káàkiri inú ilé ni díẹ̀ sọ nǹkan kan fún ẹ sórí èèyàn kí n wá ariwo ajá o ẹni téèyàn bá nájà lèèyàn fèsì èmi ni mo fẹ́ tí n bá dẹ̀ lọ́rọ̀ ẹ sú mi ò rò pé ọ̀rọ̀ màmá ọ̀nù màmá kékeré nìyẹn kan tí bá bá màmá mi sọ ló máa bá mi gbọ́ kan tí bá dẹ̀ fẹ́ ló máa fẹ́ pẹ̀lú mi ṣó ti yí ẹ so torí Ọlọ́run mi ò fẹ́ kó tiẹ̀ máa bára jẹ́ rárá mi kò tó sọ́kàn. bọ̀dá Káyọ̀dé nǹkan kan mo fẹ́ kẹ́ ṣe fún mi. kí ni nǹkan náà. mo fẹ́ kẹ́ dúró gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pápá ẹ̀yin ọkùnrin ẹ̀yin lẹ mọ weaking point ara yín mo dẹ̀ mọ̀ pé kò sí èyí tó jájòjì sí yín nípa kan tó ń ṣẹlẹ̀ nílé wa lórí pé àbímọ tó ṣẹlẹ̀ in fact kò jẹ́ kí n mọ bí mo ṣe wúwo sí lọ́wọ́ ọkọ mi ó jẹ́ kan tó bá fún mi gan nínú ilé. well ó mọ̀ nǹkan tí máa sọ fún ẹ Yorùbá ní wọ́n ní ìmọ̀ràn ara ẹni ní lékè ọgbọ́n ẹni ẹni tó bá ti mọ̀ wọn ara ẹ̀ kò ní kábùkù. Let me tell you one thing tó bá ti mọ tọkọ ẹ ń fẹ́ lásìkò tí ọkọ ẹ bá gbá pánú ilé o ti mọ tó túmọ̀ sí kọkọ ẹ ṣẹ́jú o ti mọ̀ túmọ̀ ẹ kọkọ ẹ gbé ẹ̀sùn o ti mọ̀ túmọ̀ ẹ láàrin ìṣẹ́jú kan o ti ń tẹ ọkọ ẹ lọ́rùn nínú ilé in fact wàá ní ibùjókòó wà pẹ́pẹ́ ṣé àwọn ọkùnrin á sí ń pu ẹ̀yìn obìnrin lẹ́ẹ̀mọ́ wa tó bá ti ń fi gbogbo ń ta fẹ́ tẹ́ wa lọ́rùn nínú ilé gbàgbé ẹ̀ ó tán ìwà ni I'm telling you tó bá ti ń ṣe gbàgbé èyí tó lọ́rùn ìyẹn tún kọ́ bó ṣe yẹn fọkùnrin tó bá ti ṣe yẹn fáwa ṣé ìpè tí wọ́n ń ṣe yẹn gbogbo ọlọ́. má gbìyànjú wa. ó ti ẹ̀mí lé òwe rẹ̀ báwa ni tó bá ti kó mi gbòòrò lọ. ó lọ lé mi méjì tí mo lọ. Lákàròdé ẹ ká sọ. lọ́la báwo ni. ṣàlàáfíà lẹ́wà ẹ pẹ̀lẹ́ ẹ wá rẹra lẹ̀ síbẹ̀ yẹn bíi pé ẹ̀rí mi ń gbà sí mi ń kọjá.
kí ló dé tó rò bẹ́ẹ̀ mi ò lè ṣẹ́ ẹ̀ náà ẹni tí ó yẹ kéèyàn ṣẹ́ láyé ni ọ̀rẹ́ ìyàwó ẹni nítorí pé ẹ̀lẹ́ máa sọ pàdé gún ẹni tí máa sọ pàdé ògùn nítorí náà mi ò tó bẹ́ẹ̀ o àmọ́ orí ẹ̀kẹ́. ó ga o bọ̀dà Káyọ̀dé ṣé kò ń ṣe pé ẹ̀ ń fọgbọ́n wá ẹnì kejì fọ́ọ̀rẹ́ mi ṣá. lóde tó tíǹkì bẹ́ẹ̀ kò pọ́sibú náà ojú kan làdá mi ni Ọlọ́run gbà mí gbọ́ wọ mi kàn ń gbà nímọ̀ràn lásán ni báwo ló ṣe máa lò gbèsè ayé ẹ̀ tó máa pẹ́ ní ọkọ̀ tán kó bá dámọ̀ràn ni náà. bọ̀dà Káyọ̀dé ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé ẹ̀yin lè gbà kí ọ̀rẹ́ tèmi kó ní ọkùnrin tó máa gbà nímọ̀ràn. lọ́la àbá olùbádámọ̀ràn wo lọ̀rẹ́ ẹ̀ tún gbọ́dọ̀ ní tó fẹ́ kọjá èmi nínú ilé for God's sake àní mò ń gbà nímọ̀ràn níṣẹ́ ọlọ́kódà ṣé mo lè gbà wọ́n náà nímọ̀ràn. ẹ lè gbà mí nímọ̀ràn o. bó ṣe dín náà nìyẹn náà. You can seek advice from me. ẹ̀yin ọkùnrin ṣá ẹ fún ni. anyway kẹ́ni nice time. Okay now. ó dàbọ̀. ó dàbọ̀. Káyọ̀dé. kí ló dé. Káyọ̀dé ó ti ń dà mí. tí bá gbọ́ ẹyẹ kí ló wí náà tí bá gbọ́ ẹyẹ dáadáa sọ pé mo ti ń dà ẹ́. Ta ni Bísí? Bísí ṣé kì í ṣe Bísí ẹyẹ oníyọ̀. Bísí elépo ni Bísí girlfriend ẹ. òun ló fà lọ́rùn lọ tó báyìí. ọ̀rọ̀ ẹ ló ṣe mí ń kàyéfì wò lára mo máa rọ̀ ẹ́ kó má fi àyè gba èṣù ní òkun àyà ẹ̀ nítorí ibi tí ènìyàn bá ti fi àyè gba èṣù ibẹ̀ kì í rójú ibẹ̀ kì í ráyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wẹ́ o mi ò mọ̀ nípa tó ń sọ yẹn. ẹ ṣáà máa rọra kẹ máa lo rọ́bà dáàbò bò kẹ má bàa kárùn kò gbóògùn. oúnjẹ tá à ń ṣe nǹkan sóòtù fẹ́rẹ̀ rẹ̀. ó wà lórí náà. oúnjẹ yẹn pẹ́ lẹ́nu ìdí ẹ̀ o. ẹ má bínú. ṣọmọ yẹn pé mo rò yí pé màá wà ní kádébà yìí ni o. èmi náà rò pé máa lọ ni. Ọlọ́run ẹni àmọ́ nǹkan tó bá fi ṣe. àkọọ́lẹ̀ ní gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni. adìyẹ ń ké akóso ọmọgbọlọ yọ ọkùnrin kò lórí ẹ̀. Hello ọmọge. ẹ ká sọ ta ló ń sọ̀rọ̀. Wálé ló ń sọ̀rọ̀ sóòtún mo omi mọ́ ni. Wálé láti bo. Òun fi yé mi pé Wálé pọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ rẹ̀ àbí. èmi ò mẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn jọ nítorí Ọlọ́run. Anyway mo kàn fẹ́ kó o mọ̀ pé o jọ mí lójú lánàá gan o pẹ̀lú ẹni tó gbé wá láti wá máa fi oppress wa àbí. Orí yẹn ṣe. Okay o. Kí ló ṣẹlẹ̀. mi ò mọ̀ ọ́ lóun Wálé. ẹ tó bá mo òde pago àbí ṣé tipátipá ni. wọ́n máa lọ sí ọdún oúnjẹ kékeré ìjà rẹ̀ ọ̀gá ẹ̀rọ nọ́mbà ló pè bẹ́ẹ̀. Baby, what's up? Oga, aunty Ajay. ẹ ká sọ. Ẹ ká sọ ṣé wà? ọlámọ̀ràn mi ni. Ẹ dẹ̀ kú ìtọ́jú wa. Ẹ ṣe gan-an. Ọlálámọ̀ràn àbí? wọ́n lè jókòó púpọ̀ nǹkan fẹ́ sọ. Kò sí rẹpẹtẹ kémi wá kí wọ́n máa ṣe kẹta nídìí ìmọ̀ràn. Ẹ jẹ́ kémi ẹ sí. rọ ntẹ́yìn náà lè gbọ́ ni o. Kò sí problem. àṣà wo. Yóò wá bá mi ní ìfìlà sílẹ̀. Ẹ jẹ́ kémi ẹ sí ìṣe ṣe. Tọ́pì. Bébì, ẹ take care. All right, any nice ẹ ṣe. ó fọ́ ni. ọ̀rẹ́ yìí fọ́ ni. ìjọ kan tí mo ra mọ́ ó náìsì ó fọ́ ni fọ́. mo ní kí sáré yanjú àwọn aṣọ yìí. ìyá wo jọ mo máa nídìí kan kékeré kan ní fẹ́ relax díẹ̀ lọ́dọ̀ ẹ̀. ọ̀dọ̀ tiẹ̀ ń kọ́.
ọ̀rẹ́ mi kan ló gbé boyfriend ẹ̀ wá so wọ́n á jọ wà nínú ilé ọ̀dọ̀ mi dẹ̀ mọ̀ pé yàrá ẹyọ kan náà ni mò ń lò so mo ní láti excuse wọn. ọ̀rẹ́ ẹ̀ gbé boyfriend mi ó dẹ̀ excuse wọn just like that. òkú mọ̀ pé mi ò kí àṣà. wọ́n bá ṣe gbogbo àbàṣà yẹn sí yàrá ẹ̀ ń sìn ìwọ náà tún gbé sílẹ̀ wà tún sùn. wọn ò lówó tọ̀ ni. ọmọ fìyẹn lẹ̀ ṣàkànjẹ́ kémi relax there. ilé gbogbo wọlé lọ ilé nílé ẹ̀ náà. ó máa ń ṣe dry cleaner tó. àbúrò rẹ̀. àbí ṣé kí wọ́n bá ẹ̀fọ́ díẹ̀. ó ṣe é sáà relax. well ohun tí mo fẹ́ sọ fún ẹ ò ní bínú ni mi ì mọ bí wọ́n ṣe máa rò tèmi bá gbé kalẹ̀ o ṣùgbọ́n bí bá ṣe gbé kalẹ̀ bàbá mi gbà bẹ́ẹ̀ òun ni pé n tá a ṣe tí wọ́n sọ pé a ṣe a fi gbogbo nǹkan ta ní a fi búra fún wọn ọgbà wá gbọ́ wọ́n á rò wípé bí wọ́n bá kúkú ṣe nǹkan náà a kò lè wọ̀ wọ́n ní mo jẹ́ dúdú mo ní mi ò jẹ́ dúdú bí wọ́n bá kúkú jẹ́ dúdú kẹ́nu ẹ má gba òdodo mọ́ kò lè wọ̀ bí sí mo ló dífá fún pé. bọ̀dà Káyọ̀dé mi ò láìkí bó ṣe ń ṣe yìí mi ò láìkí ẹ̀. ẹni wọ́n fún ìyàwó ní information wípé ẹ̀yìn àti nǹkan ń jáde nǹkan tí wọn ò tí ì gbọ́ tí wọn mọ̀ bóyá à ń ṣe tí wọ́n sọ fún ìyàwó yín ẹni náà sọ wá ní pé ẹ̀yìn ká tó jọ máa ṣe kínní kan so ká ní pé mo tiẹ̀ tẹ̀lé àmọ̀ràn yín pé kà ní ṣe ní hòtẹ́ẹ̀lì níta wá sọ fún mi náà lélẹ̀ èmi fi pé mo ní kẹjá lámọ̀ràn mi ni bọ́lẹ̀ tẹ̀ tí wọ́n sọ fún mi sí ó tún yà mí lẹ́nu in fact mi ì rò sí rárá. bísí wait má gbà sí bínú. mi ò bínú bọ nǹkan tó sọ fún mi ó dùn mí gan nǹkan tí mi ti ẹ̀sìn nǹkan sọ̀rọ̀ nǹkan bẹ́yìn. ṣé ìwé mi lọ́kọ̀ sọ síwájú mo ní ìmọ̀ bó ṣe máa rí lọ́kàn ẹ̀ wípé bó tilẹ̀ kí n gbé kalẹ̀ kó bá mi gbàbẹ́ ṣùgbọ́n jẹ́ ká kà kún pé mo fi ṣeré. já a sọ dáfẹ́ sọ. ẹ jẹ́ àlọ́ sẹ́ ẹ jẹ́ àlọ́ dìde máa fílẹ̀ bí o. sókè dáadáa. tani mo wò yìí àkè. ojú mi rí dán. orí wa ó pretend ni o. ẹ pè é. lọ́lá. Lákàdé ẹ kúrọ̀lẹ́. báwo ni. adúpẹ́. kí ló dé ó dẹ̀ pretend bí ẹni pé orí wa tó fi kọjá lára wa. wàláì tàláì mi ò rí yín mi rí yín. ok ò jẹ́ purọ́ nọ́mbó ló wá dà. mo fẹ́ rí sáré rí ọ̀rẹ́ mi kan. ok take care. ẹ ṣé ó dàbọ̀. ó dàbọ̀. ara ń fún mi sí arábìnrin yìí ṣé kìí ṣe pé ó ń ṣọ́ wa káàkiri bí ṣe ń wò ó ní kó jẹ́ ìmọ̀ àtìyàwó mi ni wáyé. ṣé ń wo tó ń kọ́ ni ẹ̀ ń kọ́ ni bí dẹ̀ mọ̀ pé kí ló ń ṣe yẹn. ọlọ́run kò yín yọ. ọkùnrin ṣe máa ń ṣe báyìí tó lọ́rùn. hello ọmọ lára báwo ni. hello ibo lẹ wà. mo wà lọ́fíìsì ni. ọ́fíìsì lẹ́yìn wà ọ́fíìsì lẹ wà kágbàlagbà máa parọ́ báyìí tó jẹ́ pé gbogbo àwọn ọmọ tẹ́ ń gbé káàkiri gbogbo ẹ̀ ni mo ti gbọ́n bí tí mo wà àṣírí ti tú ẹ wá lẹ wà lọ́fíìsì. lára báwo ló ń sọ̀rọ̀ báyìí ṣé mo purọ́ ọdún ẹ̀ fún ẹ rí ni mo ní mo wà lọ́fíìsì kódà ọ́fíìsì orí ìjókòó mi ni mo wà nínú ọ́fíìsì mò ń sá àwọn dọ́kúmẹ̀ntì kan lọ́wọ́ báyìí tó bá rú ẹ lójú wá wò mí lọ́fíìsì. tí bá tètè gbàyàwó kékeré ń sìn ó dà bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣáà tètè wálé o kẹ má jọ gépo tán kẹ tó padà sílé. dájúdájú ò gbà mí gbọ́ ẹni tí ó bá ti gba rẹ̀ gbọ́ kò lè gbẹ lómi gbọ́ náà ìwọ ló mọ̀. hello ṣé ọmọkùnrin tún kọ́ọ̀tù fóònù mọ́ mi létí. kí ni mo sọ fún ẹ lédi yìí ṣe èké ó ṣe òfófó ni bó ṣe òun ló kọ ìyàwó mi ti mọ tá à ń ṣe ń bí báyìí I'm telling you the truth. wọ́n gbóná gan o ó yẹ kó fún ọ láwọ̀ ọdún. ìyàwó mi ti mọ tá à ń ṣe bí ọ̀gbẹ́ mọ̀ fura sí náà ìṣòkè létà máa gbé ẹ.
ìyá yìí wá gbé fóònù àwọn oníkọ́ọ̀lù. Ọmọlọ́lá. Hello. Hello Lọ́lá. O ò ní gbogbo eléyìí tó ń ṣe yìí náà. O kàn dá mi dúró sọ́tẹ́ẹ̀lì yẹn sá for nothing lánàá. Ó ga o. Okay. Ẹ pè padà the next 10 minutes. Ó wẹ̀ lọ́wọ́. Kí ló ń wẹ́rì ọ̀bọ̀bọ̀ yìí? Ó máa ń jábọ́ kẹ̀. Kí ló bá wo ilé ìwà báyìí? Lọ cool temper o. Àwọn tó ń tọ́jú ìyá ẹ̀ tó ń tọ́jú bébì tó gbé sílé ẹ̀ ló sọ̀rọ̀. Àwọn fádà ẹ̀ ló sọ̀rọ̀ yìí. Kí ló ń ṣe ẹ́? Hello Sisi. Hello sir. Any SIM card? Yes sir. Okay, lọ fún mi. Any work? Ilé ìlú wa sir. Ilé lẹ́jà. 200 sir. Ẹ ṣe kí a jọ lọ. Ẹ má bínú dáadáa. Ọ̀rẹ́ mi. Ṣé o wà? Ṣé àlọ́ múra fọ́rẹ́ mi ṣá? Ó ga jù ó ṣe dáadé mi ní láìpẹ́. Múra ẹ̀wọ̀ náà múra ṣé ń wọ ṣòkòtò fún mi náà bẹ́ẹ̀ ò ní káàtì náà lọ́wọ́. Ìwọ́n mi ò rí ẹ bá wí aya mi. Ń tẹ́wọ̀n bá fi sílẹ̀ léwúrẹ́ ń gbé múra fún un. Ó sí ọ̀sán jẹ́ káàtì wọn bàbá o. Hello. Hello pàdí mi. Ta ló ń sọ̀rọ̀? Ta ló ń sọ̀rọ̀? Wo fìyẹn lẹ̀ kò sọ̀rọ̀ lórí yẹn. Mo kàn ní ìwọ gan ni mo ní láti bá sọ̀rọ̀. Ọmọ tí mo fẹ́ sọ fún ẹ. Mo fẹ́ kó yí ẹ yí pé ọmọ tó wà lọ́dọ̀ ẹ yẹn àdìpé lẹ́rù tó wà lórí ẹ o. Mo jí pé ni. Nígbọ́ nǹkan tó wà nínú ìyàwó mi ni kí n bẹ mójútó. Kí ló fi sínú ẹ̀? Oyún tó wà nínú ẹ̀ mò ń bẹ sánpà yẹn o. Mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀. Ẹ́ Yes. Nǹkan kan gbọ́dọ̀ ṣe bó ṣe wà yẹn. Wọ́n lè máa pè níyàwó ẹ̀. Ìyàwó tàwa ni. Afúnisọ́ni wọ́n bó ṣe wà yẹn. Tó ti yẹ. ẹ́ Má jẹ́ ó yà ẹ́ lẹ́nu. Correct. Aha. Kò ti yẹ lọ. Nǹkan tí mo fẹ́ bẹ fóònù yẹn. Mo dẹ̀ máa tọ́jú ẹ̀. ẹ ó dọ̀ fún mi náà. Wọ́n ẹ bẹ sọ̀rọ̀. Yà olóhùn wálé tó wá ń pè ẹ́ náà. Olóyún tó wà ní ẹ̀kọ́ lòun ní pé gbọ́n tọ́jú. Ìwọ ọmọkùnrin kí ló dé? Ṣé wọ́n rún ẹ sí mi ni? Ṣé o fẹ́ bà ayé mi jẹ́ ni? O fẹ́ bà ilé mi jẹ́ ni? Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Ẹ mà gbà mí. Ìgbà mi bọ̀dá dáhùn ọ̀dẹ. Ọmọkùnrin yìí ó máa ń pè mí ní òde ẹ̀mọ́ rí mi ò rí rí. Mi ìgbẹ́ tó ń jẹ́ wá lérí. Ẹjọ́ tó ń bọ̀ pa. Mo fi ọkọ àwọn ọmọ rẹ̀. Ṣé rí ìṣètò wà lẹ́yìn? Kò mi ká entertain for no reason. Àbá entertain ilé yìí. Listen to me. Ẹ dúró. Ẹ má fi àwa sínú òkùnkùn kí ló ń ṣẹlẹ̀. There's one guy kan. Kò tí ì pèsè nílé ìrárá àtọ̀ àti pè more than 10 times. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Tó yẹ pé all the time ló máa ń pe lady to do it.
aṣọ pretend like mi ò mọ ọkọ mi ò mọ rí. aṣọ pretend ni. mi rírí. kí ni nǹkan ó ń pè kí ni nǹkan gangan àkànní ní sùúrù. nígbà míì tó bá pè tí n bá wà náà a máa ṣe bí gbàtẹ́gbẹ́ àbóhùn mẹ́ni yẹn máa lè sọ pé òkè lágbájá tó bá mi tó ń bẹ sọ̀rọ̀. pàgọ́ náà bọ̀bọ̀ yẹn ní god láti pè mí sìn é pé òun tó máa ń bá ìyàwó mi sọ̀rọ̀ nǹkan wáyà sọ nǹkan tó ń fẹ́ sọ fún mi ni pé òun tó wà ní ìyàwó mi ò n tó sọ fún mi sí ni ẹ. ìdọ́rọ̀ bá dé akọni sùúrù rẹ̀ máa ṣe. sá. òkun ò ní wóoru ní káwa mi o. tábà níbò kún ṣe wóoru ní káwa ru nǹkan á bàjẹ́ o. just take it easy. àkóbá rè é. lọ́la ṣé mo pé o ní àwọn ọmọ mi jẹ́ ń bá sọ̀rọ̀ náà ṣé o lè fọ̀rọ̀ lẹ́sẹ̀ o ní ìgbà tó máa ń mú rí àwọn ẹ̀sìn. Magbọ́. ṣé o mọ̀ pé ọkọ ẹ olókè mi lẹ́yìn ọ̀rọ̀ èmi náà ni ó dẹ̀ mọ̀ pé ọwọ́ kan tí bá sọ̀rọ̀ máa ń gbọ́ sí mi lẹ́nu ẹ̀ẹ̀kọ̀ọ̀kan láyé ẹ̀dá máa ń ṣe mistake tí ẹ lélẹ̀ gbẹdẹ àáyanjú ẹ̀ jẹ́wọ́ fèmí. bọ́dá Káyọ̀dé ẹ̀yin fúnra yín mọ̀ mi ò ṣe ṣìnà rí ìjọ tí mo ti délé ayé mi ò ṣe ṣìnà rí ọkọ mi fúnra rẹ̀ dé mọ́ mi ò mọ́ rí. gbogbo ìjọsìn ẹ. wó báyìí kọ́yà síbi wọ́n máa tiẹ́ láti sí o ṣàánú kọjá síbi. ó dáadáa náà ẹ̀mí fúnra mi. náà mi àní mo ti bọ́ ti ń sẹ̀. ṣé máa wù ẹ̀ràn ní irú ọ̀nà ọ̀dà kílẹ̀ wù kí ìwẹ̀ máa kó bí. àlẹ́ mi tó gbogbo tó so gbogbo ṣe sọ. rántí ojú ẹni máa fi ọ̀rọ̀ wọ̀ ẹ́ torí àwọn màmá àgbàlagbà tó wà lọ́dún ni wọ́n á sọ fún ẹ o ìjọ tàbá tún pàdé sọ̀rọ̀ pé mo ti sọ fún ẹ lórí fóònù oyún tó wà nínú ìyá yìí oyún ti bàbá àlàyé ni ó dẹ̀ tún láyà ó bà oyún yẹn jẹ́ màá wá jọ ẹ lójú níjọ́ tá a bá tún rìn pàdé màá bà ọmọlúwàbí ẹ jẹ́ màá fún ẹ lọ́wọ́ lẹ́nu ẹ wo màmá ọlá yín ló jẹ lẹ́nu màá jọ ẹ lójú next time. ṣé bàbá ṣé. wo Mr. Man pọ́n rẹ lé gan this is last time o gbọ́ kúkú òjò wọ́n domi lágbádá nù kó pọ́n rẹ lé gan àjàbí ogún ẹ̀ kò lè mọ́gbọ́n ó ti gbọ́ wọ́n bá abalaye Mr. Fanboy ẹ̀yin kan fẹ́yàn kan lé o ìyàwó wa ni. wọlé bàbá mi wọ́n ti ń lọ mo tiẹ̀ fún ọlọ́dọ̀ kan lọ tí wọn àdínkù wọlé. orí ìrònú náà ló wà wá gbọ́. sọ̀rọ̀ ibi tí èèyàn ò sí tójú ọlọ́run wà jẹ́jẹ́ ni mo lọ sọ́dọ̀ pásítọ̀ tí mo bọ́rọ̀ ara mi lọ síbẹ̀ ọ̀rọ̀ ẹ ló wá jáde ńbẹ̀ nǹkan tó dẹ̀ wá jẹ́ kémi wá believe pé ọ̀rọ̀ ẹ gangan ni wọ́n ń sọ kò ju pé wọ́n jẹ́ kó yé mi pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ táwọn ń sọ yẹn òun ṣe ìbàjẹ́ lára ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo fi wá mọ̀ pé wọ́n náà sọ mo wá ní kí ló dé wọ́n ní gbogbo nǹkan táwọn bá fẹ́ sọ àfi káwọn sọ fún ẹ táwọn bá rí ẹ fún rárá wọn báwọn ò lè sọ fún mi àwọn pásítọ̀ wa ọ̀dẹ̀ kí n fẹ́ discuss affairs èèyàn pẹ̀lú èèyàn mi òun náà ṣe mo wá sọ fún ẹ bóyá wà á lè tẹ̀lé. Tọ́pẹ́ ṣòro tí ẹ̀dá bá wà láyé tó bá ní ìṣòro oríṣiríṣi ọ̀rọ̀ máa jáde fún ṣòro ìṣòro tèmi ni èmi ti kà kún àgbélébùú mi Ọlọ́run nìkan ló lè bá mi gbé. ṣòro jẹ́ kí n sọ fún ẹ wọn ò bí ṣòro yìí mọ́ àkọ́mọ́ ẹ látọ̀run bíbí ni wọ́n bí ẹ ìwọ náà máa bí yàn tó bá ti nígbàgbọ́ máa bí yàn wọ́n ṣàtẹ̀lé mi jẹ́ ká lọ. ṣòro ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ mo ti rìn nínú ilé oníṣègùn wọ́n bá lò irú kò wá sí nǹkan tí wọ́n gbé fún mi jẹ mi tẹ̀ wá kọ ẹ̀sìn kan ni wọn kì í ṣe kò síbi tí mi ti fẹsẹ̀ mi rìn dé. èmi nígbàgbọ́ pásíkò tí tó ṣùgbọ́n ń sìn mo mọ̀ pásíkò yẹn ti tó inú ẹ̀ máa dùn máa rẹ́rìn ayọ̀ ìwọ ṣáà ti tẹ̀lé mi. tó bá sọ bẹ́ẹ̀ màá tẹ̀lé. bẹ́tà ò ṣe. inú mi á dẹ́ dùn
tó bá já sí nǹkan tí mo fẹ́. kó lú ẹ wọlé o. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ni wọ́n ní ẹ̀yin àbẹ̀rẹ̀ mi. bẹ́ẹ̀ ni sà sẹ́rí bàbá kì í ṣe pé bóyá dédé wá ibi àmọ́ àwọn èèyàn náà ni wọ́n ròyìn fún wa yẹn làwọn náà wá rò pé bóyá tá a bá débi àárí ojútùú sí ọ̀rọ̀ wa. sẹ́rí èmi àti ìyàwó mi mo fẹ́ lé ní látijọ́ tá a ti fẹ́ra wa báyìí ìṣòro kan wọnú ìṣòro ni èyí tó wá ń jẹ́ ọgbẹ́ inú fáwọn méjèèjì jù ní àìrọ́mọbí tó bá ti lóyún báyìí tínú wa ti ń dùn pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tó ṣẹ́jú oyún yẹn ti wálẹ̀ mi ò tí ì mọbi tá à ti rìn dé tá à ti sáré dé lórí ẹ̀ kọ̀ náà ní bí ọkọ̀ tó takú mo ṣe ní ká tó dé ọ̀dọ̀ yín sà. ọ̀dà gbà ẹ bá Ifá yìí ní gbólóhùn. kékeré sọ nǹkan tí mo bá. ẹ béèrè pé kí ló lè fà á. tọ́ Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ bàbá kúkúrú òkè gẹ̀tì ìwọ́láwó èmi lọ́gbẹ̀rì o ti gbọ́ kí n tó gbọ́ o sì ti mọ̀ kí n tó mọ̀ bá a bá fẹ́ mọ lójú àríran bá a bá fẹ́ mọ lẹ́sẹ̀ àrìn wàá lò gèrè ta o. ògbè fún fọlọ́run ẹ pẹ̀lẹ́ àwọn onílé ó sọ̀rọ̀ wa dayọ̀ àárọ̀ náà báyọ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ẹ gbọ́ ohun tí mo bá wí. ó di dandan bàbá. ìwọ sì kọ́ mo fẹ́ bá sọ̀rọ̀ aya rẹ ni mo fẹ́ bá ní gbólóhùn. ọmọ mi Ifá ní ká bi ọ́ léèrè wípé ta ni a bá ṣe àdéhùn tá a bá dá májẹ̀mú tá a ṣèlérí fún tá a mú lérí ọ̀hún ṣẹ. Ifá ní a sọnù ká má bàa sọnù. Ifá ní ẹni yìí ni ẹni àbáyọ fún wa o. Ifá ní àfikọ́ wá onítọ̀hún kàn. bọ́ ọ bá ti wá rí tán ọ̀ rè gbé lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí aya fún ọjọ́ mẹ́ta lẹ́ẹ̀ máa fi jọ ní àjọṣepọ̀. ìyẹn nìkan kọ́ o ọkọ rẹ yìí náà gbọ́dọ̀ tẹ̀lé ọ débẹ̀ kí òun àtonítọ̀hún jọ fojú rinjú báyìí tẹ́ ẹ bá ti ṣèyí. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá o tí n bá gbọ́ yín yé dáadáa sá ìyàwó mi á kó lọ bọ́kùnrin kan wọ́n á ní àjọṣepọ̀ màá tún wá dúró síbẹ̀ màá máa witness ẹ̀. ó lè mọ́ sójú rẹ̀ ṣùgbọ́n kọ́ ọkàn bọ́ sí i ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ onítọ̀hún náà. bàbá ẹ má bínú èmi rò pé bó ṣe ròyìn la ṣe máa bá yín ni ẹ gbọ́ nǹkan tẹ́ sọ ìyàwó mi pẹ̀lú ọkùnrin mi wọ́n á lájọṣepọ̀ màá tún wá dúró síbẹ̀. àwé kí ni tó lè nú ọ̀rọ̀ yìí síbí kọ́ ọkàn mọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ náà ni kọ́ ọ sì fetí gbáriwo aya rẹ kọ́ ọ lè mọ̀ dájú pé wọ́n ń ṣe ń tà ń wí. wo tó bá ṣé o rẹ́dí àti lọ. Láre tó bá yá wà bá mi ń ta ṣá. Láre.
ìka ni wọ́n wọ́kùnrin ìka ni ẹ̀ka fi sílẹ̀ wọ́n tó bá lọ tó bá filẹ̀ jẹ́ kọ́ lọ́mọ mi lọ́wọ́ tó bá lọ́mọ mi lọ́wọ́ ìka ni àgbàyà ní ẹjọ́ òní gbogbo tó ní bá àgbàyà ó ti tẹ́tí sọ bẹ́ẹ̀ ìka àgbàyà ní tọ́mọ mi ṣẹ̀ṣẹ̀ kú tọ́mọ kọ́ ṣẹ̀ṣẹ̀ kú ìka ni abájọ tó fi ní kí n máa lọ sọ́dọ̀ àwọn ẹ̀kọ́ kí lọ tẹ́sí bẹ́ẹ̀ gbogbo ẹni mo gbọ́ láyé mi ìyá máa jọ̀tá mi o ó ti jẹ́ kọ́mọ yìí sá lọ yé ọlọ́run ló máa fi àjẹ́ ọmọ káyọ̀dé àbí wàá ṣe ọjà ó ní mo wá gbé yìí. nǹkan tí mo bá yín sọ lórí ọ̀rọ̀ ìyàwó yín tẹ́ ẹ̀ ń fi òkú bóyá mo yé tẹ̀ wípé ṣe pé bóyá mo yé tẹ̀ ṣé rí ọ̀rọ̀ tí ara yín gangan ni mò ń bá yín sọ ṣé mọ̀ pé ẹ̀jẹ̀ mi ni wọ́n dẹ̀ ní ẹni tí aburú máa kùn tó máa kàn yín lọ́run má jẹ́ kí aburú kùn. ẹ̀yin náà ẹ gbọ́ àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan ní kò sí àpọ́nlé fún ọba tí ò náà rẹ̀ mu ṣé ó dàbí ìyàwó yín kàn ṣe wà látijọ́ ta wà lórí à ń bẹ lọ́hùn. ẹ wo ìmọ̀ràn tèmi gẹ́gẹ́ bí ọmọ kékeré mi ìbá ní kẹ́ wá ọmọ kékeré kan síta kí yẹn máa bímọ fún yín ṣebí kò sẹ́ni bọ́dì tó máa mọ̀ èmi àti ẹnìkan lájọ máa mọ̀ sí. Kẹ́mi sórí bọ́rọ̀ ẹ ṣe da tó láti ilẹ̀ gbà tó máa dé di end báyọ̀ dẹ̀ wó gbogbo ẹ̀ pọ̀. No, it's a fact. Put yourself in her shoe kó jẹ́ wọ ni tọ́lọ́wọ́ á ní kírú problem yìí wá kéèyàn kan máa advice ọkọ ẹ pé the next thing ni pé kó nọ̀sẹ̀ síta. kí ni nǹkan tó bá dì nínú ẹ̀ tí bá délé ọkọ tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ àwọn ẹbí ọkọ mi á ní kọ́kọ́ mi náà lọ fẹ́ lù mí ṣé ó dàbí àṣewàánu ilé tí kò sọ̀gbọ́n tó ń dọ̀tí inú ilé ni. Ọlọ́run á yanjú gbogbo ẹ̀ ṣáàjà á fẹ́ everything sí ọwọ́ Ọlọ́run. Kí ló dé? Bísí kí ló ṣẹlẹ̀? Watch out. Oh my goodness God. Olórí burúkú làwọn pípọ̀ yìí o. Àwọn lọ sí ẹ báyìí. Mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ ọkọ lọ bá owó mi gbóná kí n bá fi wọn ná bóyá wàá gbé lọ sí hospital pẹ́lẹ́. But kí ló ṣẹlẹ̀ pẹ̀lú aṣọ tó wọ̀ lọ? Ó pọ̀lọ́ pé àwọn tó wà ní títì àwọn lọ fún mi láṣọ wọ́n ya mọ́ mi lọ́rùn ni. Ṣé o bá wọn ṣagídí ni? Ó fẹ́ gba fóònù lọ́wọ́ mi ni. Ìwọ náà jẹ́ ti jẹ́ kán gba nǹkan tó bá fẹ́ gbà kí ló fẹ́ gbà lápá Ọlọ́run kápá ẹ̀ o wá fẹ́ kàn ṣe ẹ́ léṣe lásán fún mi a máa dá fáwọn tó fún ẹ láṣọ yìí báwo lọ ṣe expect kó délé pẹ̀lẹ́. pẹ̀lú mi kí ló dé àti ẹ̀wọ̀ ẹ̀wọ̀ pẹ̀lú mi ṣé sùúrù obìnrin yìí ẹ̀wọ̀ pẹ̀lú mi ó sì pẹ̀lú mi ṣe ẹ̀wọ̀ pẹ̀lú mi mo ṣe é lè yẹ ẹ̀wọ̀ kọ́kọ́ ṣe léṣi o ẹ̀wọ̀ àti ẹ̀wọ̀ ọlọ́run orí mi ẹlẹ́dàá màṣá pẹ̀lú mi ẹ̀wọ̀ pẹ̀lú mi. Subhanallah. Alàgbà Káyọ̀dé, ohun tí mo rí nínú sábìṣ nǹkan méjì ni. Àkọ́kọ́ níbẹ̀ ni wípé àlèmọ́ọ̀tù alàlèmọ́ọ̀tù bí àkúfà ọlọ́run kò ṣe wá ń bẹ̀. Ẹ̀kejì ni wípé ẹ ti fìyà jẹ aláìṣẹ̀ ṣùgbọ́n láì jẹ́ pé ẹ wá onítọ̀hún kàn ẹ tù ẹ bẹ́ gidigidi ohun tó ń rùn ní tánlẹ̀ o ṣùgbọ́n tẹ bá lè ṣe gbogbo tí mo sọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo òṣòro yín pátápátá yóò kásẹ̀ ńlẹ̀ Mashallah ó ti rí nù. àfà Ọlọ́run á sọ agbára di ọ̀tun. Allahumma ṣẹ́rí òkùnkùn oníkùnkùn nínú máa mọ́ ni mo mọ ibi tó ti wá bẹ́ẹ̀ ni mo tó ti wá. Alàgbà Káyọ̀dé àti wípé
ọ̀rọ̀ náà dàbí máa. àfa bí bá yó bí mi ò bá yó ọ̀dọ̀ mi nìkún wà ní mo mọ̀ mo sọ pé mo mú ń tọ̀hún. àfa ṣẹ́rẹ́ ẹ̀díkì lọ́bẹ̀ yìí ó ṣẹ̀ mí ó kọ́kọ́ sọ òkúta sẹ́ǹkù lé mi ògúlùtù lèmi sọ báyìí tẹ́díkì lọ́bẹ̀ o màá lọ́bẹ̀ o subhanallah màá lọ́bẹ̀ ẹ lọ́bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ ẹ dàpọ̀ ẹ ṣe àfà lálọ́. mo dúpẹ́ lọ́wọ́ rẹ sórí látìgbà tó ti fẹ́ Ọmọlọ́lá ọmọ mi ni mo ti mú ẹ gẹ́gẹ́ bí ọmọ àwọn ọmọ ọkọ ọmọ ń lé wa ọmọ ni gbogbo wọn jẹ́ báwa ṣe ń ṣe ń dìlé wa ni wàá rí pé ìjà wo àti Ọmọlọ́lá ni mo wò ó níwò wípé àfi kí n ná sùúrù sí i torí pé wọ́n ní sùúrù òun ló ń ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkù pẹ̀lẹ́ ni òun ni mo fi ọ̀rọ̀ náà ṣe tó bá jẹ́ wípé mi ni mo bí ẹ bí mo ṣe máa ṣe náà nìyí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tí ò fẹ́ fi ìyà jẹ mí gbé ó jẹ́ kó tọ́ yọjú ṣebí lè mo jókòó tí mo rí ọ̀rẹ́ ẹ̀ àtìyàwó ẹ̀ tí wọ́n wá bá mi ó ṣe àwọn àlàyé kan fún mi mi ò ní tó ẹ̀ akànnì inú mi bàjẹ́ ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tó dá mi lóhùn inú mi dùn ó ní ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí èmi ò lè dá lọ ọ̀dọ̀ àkànnì lọ sọ nítorí bí n bá sọ kó má ní mo fi kún àbí mo yọ kún mi. mo ní ó dà kò burú ìwọ fúnra rẹ tẹ̀lé mi ká lọ ṣé o lè sọ lójú àkànnì ó lóun lè sọ ó lè ṣàlàyé ó lóun á sọ ó ti dà tó bá ti lè sọ kájọ wá fojú ajé kò ní sọ ìsinmi láì. ẹ ṣe ìyàwó ẹ pẹ́ fún wa Akànnì Ọmọlọ́lá ti ṣẹ̀ṣẹ̀ lẹ́dẹ̀ẹ́ méjèèjì àforíjì mú wá wá o ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí èmi ni mo sọ kò bànújẹ́ síbẹ̀ ṣùgbọ́n kì í ṣẹ́jú èmi náà Ọlọ́run má jẹ́ ara nífẹ̀ẹ́ sí sórí Ọmọlọ́lá ìyàwó ẹ̀ ó máa ń rí mi pẹ̀lú arábìnrin kan ní gbogbo ìgbà tó bá ti rí mi pẹ̀lú arábìnrin tí bá ti délé gẹ́nẹ́ báyìí ìyàwó mi á gbé ìjà kò mí ni. ọjọ́ kan wá tí Ọmọlọ́lá rí wa Ọmọlọ́lá ò ìgbésẹ̀ ìṣẹ́jú kan báyìí tí mo rí fóun kọ láti ilé tí ìyàwó mi pè mí. ìyàwó mi sọ fún mi pé mo wà mo sọ pé ọ́fíìsì ni ìyàwó mi dẹ̀ sọ fún mi ibi tí mo wà irú aṣọ tí ẹni tí mo dúró tì mí wọ̀ ibi tí mo wà orí mi fẹ́ dàrú èrò ọkàn mi wá sọ fún mi pé dájúdájú Ọmọlọ́lá àti ìyàwó mi lọ pàdé àpòpọ̀ tó ń ṣọ́ mi káàkiri àṣé èrò tí mo rò kúrú mo lèmi náà wá mú ẹni mo fi kún èjì ní ìmọ̀ tí mo rà lọ́wọ́ arábìnrin kan ọ̀rẹ́ ìyàwó mi. ọ̀rẹ́ ìyàwó ẹ̀. ó ń ṣọ́ mi káàkiri ní ìmọ̀ tí mo ṣe fún ó máa rí mi pẹ̀lú lédì kan tí èmi pẹ̀lú ẹ̀jọ́ jẹ́ alámọ̀ràn ara wa ó tán bóyá mo wá lédì yẹn lọ́lé ó sì mí jáde àjọ ń dúró sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò níta ni tó bá ti rí mi báyìí ó máa lọ sọ fún ìyàwó mi lẹ́nu mo ń wọlé bá ìyàwó máa gbógun jà tì mí ni kò sí tí mo sọ fún ìyàwó mi níjọ́ kan lẹ́yìn èrè wa kò ju ìṣẹ́jú kan lọ tí ìyàwó mi dẹ̀ pè mí lórí ibi tí mo dúró sí tó tún sọ irú aṣọ tí arábìnrin yìí wọ̀ pé mi kú òṣì di bí mo ṣe ń sọ fún ẹ ilé mi ò tòrò. gbọ́nà Káyọ̀dé jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà ọmọbìnrin tó sọ pé ó ń sọ̀rọ̀ fún ìyàwó ẹ̀ yìí ṣé wọ́n pẹ̀lú ẹ̀ tíjọ́ ṣe kéré wa rí. tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò sí ní tó jọ ọ́ minor thing nìyẹn ìgbẹ́ níbo láti jẹ́ ìgbà tí mo fẹ́ ìyàwó mi náà ni mo mọ̀. ó mọ sórí bó ṣe ń sọ yẹn agbárí mi ń ṣiṣẹ́ tó mọ̀ pé nǹkan táwa fi ń jẹun nìyẹn oníkálukú ló lẹ́bùn tiẹ̀ ìwọ abúlé sowó ni ẹ ọmọ bó ṣe ń mú ìkówó ẹ kò yẹ ń sìn yìí nítorí wà ń bẹ̀ ń sìn ni pé àwa máa ṣe iṣẹ́ yẹn a máa da ilé tiẹ̀ gangan rú ni ṣe bó morúkọ ẹ̀ ó dẹ̀ mọ nọ́mbà ẹ̀ gbogbo ẹ̀ fìyẹn lẹ̀ fáwa ó kàn yẹ kó máa ná ẹ lówó ni o. ọ̀rọ̀ yín tó kán lọ fẹ̀yìn tí àgbà lóòótọ́. bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ẹ dúró ná láti ọjọ́ tí mo ti mọ̀ yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọkọ mi ṣé mo ṣẹ̀yìn rí. rárá. mi ò ṣẹ̀yìn rí ẹ wá ṣe adúrú nǹkan bàǹtàbàǹtà yìí fún mi ilé tó ń dùn ẹ wá sọ ìbànújẹ́ síbẹ̀ ilé tí
tèmi àtọkọ mi àjàrí ẹ wá mú ìkorò ẹ mú wọbẹ̀ ẹ wá gbọ́lé ni o ní agbára ní ọwọ́ Ọlọ́run ní agbára Ẹlẹ́dàá mi ẹ ti rí dùnú mọ́ nínú ilé yín Ọlọ́run bá mi gbé àpótí ìbànújẹ́ sínú ilé yín tẹ́ máa ń títí Ọmọlọ́lá kí ló dé Ọmọlọ́lá níṣẹ́ ló yẹ kó máa dúpẹ́ bó ṣe jókòó yẹn bó ṣe ń gbọ́ gbogbo tó gbọ́ ṣe ló yẹ kó máa ṣe alihamdulilayi tó tọ́ sí ẹ nìyẹn. bọ́dá kan ni nítorí Ọlọ́run Ọmọlọ́lá mo kúnlẹ̀ fẹ́lẹ́dẹ̀ ọ̀rẹ́ mi nítorí Ọlọ́run tèmi ní kẹrù ẹjọ́ nítorí Ọlọ́run àṣẹ fún ara ẹ báyìí ló fọ́ ara ẹ pa àwọn méjèèjì tó kú ibi tó fojú sọ̀nà ò gbà bẹ́ẹ̀. ẹlú ọ̀rẹ́. ẹlú Fatima báwo ni ṣe wà. kó bá jẹ́ o ibo ló wà wo bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọkọ àtọmọ oṣù tí mo ló máa ń gbé kiri yẹn wọ́n ń jáde nílé wa báyìí báyìí. nílé ọ̀dọ̀ yín. kí mo ṣe ọkùnrin báyìí ọtí ìpọ́n ṣepọ̀ obìnrin fún. wo wàá ń bẹ̀ kó máa sọ̀rọ̀ bí arìndìn ó jẹ́ wake up kó sọ jẹ́ ayé ẹ̀ wo má waste credit mi má máa bẹ sọ̀rọ̀ later ṣé ti bá. ẹ jọ nítorí Ọlọ́run ẹjọ́ Ọmọlọ́lá bó ṣe wà yìí kò ẹ́fà báyìí níjọ́ kan kó pè mí kó sọ fún mi pé òun ti ẹ̀rọ kọ́ mi o pẹ̀lú girlfriend o kò ṣẹlẹ̀ rí nítorí Ọlọ́run ọba. ó máa wò ó tiẹ̀ ò ní fojú sunkún ọmọ mọ́ wàhálà ò ní dé bá yín mọ́ Ọlọ́run àfọ̀pọ̀lọpọ̀ rọ́pò àmọ́ Káyọ̀dé ó yẹ kẹ́ máa wádìí nǹkan kẹ́ tó wùwà tẹ̀ wùwà ẹ̀ mọ̀ pé tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tó ní tó bá dọ̀la nígbà tí wọ́n wò sùsù tó sọ kò bànújẹ́ sínú ilé kan ṣùgbọ́n mi ò lọ́rọ̀ púpọ̀ tí màá sọ torí fúnra rẹ̀ o ti sọ pé ṣe ló yẹ kán mú ẹ kọ́kẹ́ yẹn ságbà èmi Akànnì mo mọ ọmọ mi tí mo ní kó má dàbẹ́ ní pé mo ṣàtẹnu mọ́ ni mo mọ̀ pé ọmọ tèmi kò ní bá wọn ṣèrànù kò ní ṣe ṣìnà débi tẹ́lòmíì máa wá fún lóyún kí ló fẹ́ fà bó ló ti rí ẹ ṣáà máa mọ tẹ máa wù níwà. ẹ ṣeun ọkọ mi ẹ fún wa àmì ò jáde bàbá ọjọ́ yẹn dalẹ̀ ẹ dàgbà ẹ dògbò ẹ wò ẹ ní bá wọn gbó sáyé bí aṣọ. àmì àtiwọ náà lágbára Ọlọ́run. ẹ ní gbó lẹ́nu bí ọwọ́. àmì o. ẹ máa gbó tòlótòló ni. àmì. wọ́n ṣe wá. ṣé bàbá. ọjọ́ tí mo ti fẹ́ lọ́mọ ẹ mú mi ní mo pé bóyá àná ni ẹnì yìí jẹ́ ẹ ń ṣe mí bí ọmọ ni látìgbà tí mi àti Ọmọlọ́lá ta ti ní gbólóhùn aṣọ ó pẹ́ jù lẹ́díbí níjọ́ kẹrin ìjọ mẹ́ta máa dé ẹ máa wò mí ni ìyẹn lásán ó ti tó fún mi pé ó dáa kò burú gbogbo inú tóun kí n lè bí kí n ṣàforíjì fún ìyàwó mi ọ̀rẹ́ mi ó dùn mí ó dùn mí ó ṣe dáadáa o kí ló lọ láti pè mí pé ìyàwó ẹ ṣe báyìí fún mi ó dẹ̀ dùn mí o kò séèyàn tí kì í hùwà bàjẹ́ tí lè bá dà ẹni tẹ́lọ̀ ń bá pa tiẹ̀ mọ́lẹ̀ èèyàn rẹ̀ èmi ò ní nǹkan kan tí màá sọ mo ò ní ṣépè mi ò ní súre ṣùgbọ́n mi ò ní foríjì ẹ̀ ọmọ mùsùlùmí ò ní yín odi o wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n màá bẹ lọ́wọ́ bá dáríjì fílẹ̀ mi ò ní bẹ́ẹ̀ ṣe pọ̀ mọ́ àwọn onímọ̀ wọn ní al-jazā'u lil-insān illā lil-insān ẹ̀dá kan ní wàláyé kó gbin àlùbọ́sà kó lè fọlọ́ wọn ká gbogbo tó ń ká bá gbin ni o my dear o lẹ́sẹ̀ tèmi o kí ni mo wí ẹ wò ó mọ́mi. alọ́gbàlá jùlọ máa fi ṣe ṣọ́. àfa àbọ̀ ibi tí ẹni ká lọ la wá fún yín ibi tẹ́ni ká lọ ká wá àforíjì lọ ká lọ bẹ̀bẹ̀ adébẹ̀ mi pẹ̀lú ìyàwó mi nígbà tá a débẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ bí ṣe ń bẹ̀bẹ̀ ìyàwó mi náà bá mi bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ yìí pọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ tí mo wá ń retí kí wọ́n foríjì mi níṣe ni wọ́n rọ òjò ìpè lé mi pẹ̀lú ìyàwó mi lórí gbòǹbẹ̀. subhanallah ìpè. bẹ́ẹ̀ ni àfa gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà dẹ́ wá sọ ẹni tí wọ́n bá foríjì mi tí mo bá rí àforíjì gbogbo tó rùn lẹ́ àtàn
nígbà wá débẹ̀ tán forí jì mí báyìí àfa èmi ò mọ bí tá à ń yá sí mọ́ báyìí. alàgbà Káyọ̀dé ẹ̀yin lẹ ṣe sùúrù lóòótọ́ ibi tẹ́ lọ́hùn kì í ṣe ibi tó yẹ kẹ́ ẹ lọ àmọ́ lílọ tẹ́ tún lọ́hùn ó tún dáa nítorí ẹ lọ ṣe àtúnṣe kan ń bẹ̀ ni àtúnṣe tẹ́ sì ṣe ń bẹ̀ yìí òun ni ó ṣe àtẹ̀gùn ìmọ́lẹ̀ sí gbogbo wàhálà tí ń bẹ ńlẹ̀ ẹ rí tó bá ṣe pé ẹ ṣe sùúrù lọ́jọ́ náà ni ṣe gbọ́dọ̀ má jẹ́ mo fẹ́ mẹ́nubà tẹ́ni má sọ ohun ṣùgbọ́n ohun tí wọ́n fi hàn mí nínú rúwà ohun tí wọ́n fi hàn mí ni wípé ẹ dá má jẹ́ mo pẹ̀lú nìkan obìnrin lọ́kọ lóbìnrin ẹ ṣe má jẹ́ mú kan wípé tí n bá fẹ́ ọmọ bákan ló ti rí tàbí tó náà bá fẹ́ ọmọ bákan ló ti rí ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀yin méjèèjì ẹ dára yín ẹ wá rí má jẹ́ mú yìí ń dà yín láàmú nísìnyí dá obìnrin náà láàmú ibi tí mò ń lọ gan-an nù. sọ̀rọ̀ ṣé ń bọ̀ ta ló bá ṣe má jẹ́ mọ̀. màmá sọ fún ẹ. wọ́n á máa sọ kiri fún mi. òótọ́ ni. àfà ẹ gbà mí alákòóbá gidi máa lọ́mọkùnrin yìí alákòóbá ni ẹ wo àfà ẹ jọ nítorí Ọlọ́run gbogbo ọ̀nà tẹ́ bá máa bá mi gbé gbà tí ọmọ kan ṣe tó kú mi kú tí òfin ní tún jẹ́rẹ́ ìsìn mọ́ mi lọ́wọ́ ẹ jọ nítorí Ọlọ́run ẹ gbà mí. àfà ṣẹlẹ̀ mi má jẹ̀mú tẹ́ sọ yìí bó ṣe rí gangan nìyẹn lóòótọ́ ni má jẹ̀mú yìí ń dà mí láàmú ṣùgbọ́n arábìnrin tẹ́ sọ yìí náà tẹni má jẹ̀mú yẹn náà da òun náà láàmú òótọ́ tún nìyẹn náà. ọmọlára tó bá rántí arábìnrin tó rí èmi pẹ̀lú ẹ̀ nínú ilé ń jọ yẹn òun ni ẹni tí àáfàá ń sọ. náà ìyá wa ẹ̀yin nígbà bẹ̀ báyìí torí ọwọ́ yín ni sùúrù ń bẹ. ọwọ́ mi. bẹ́ẹ̀ ni yín sì rọ̀ yín gbogbo dáadáa yín tẹ̀ ń tọrọ lọ́wọ́ Ọlọ́run lọ́lọ́run sì fún yín ọmọ yín tó kù yìí Ọlọ́run sì ní bankalẹ̀ fún yín Ọlọ́run ní pamọ́ yín lójú àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ rí bí ó ti dùn mọ́ yín tí ó yẹ yín tí bànújẹ́ ò ní gbẹ̀yìn Ọlọ́run sì fún yín sùúrù lẹ́sẹ̀ Ọlọ́run ní asibiru wàsọ́bìrú wàrọ́bìtú wàtàkùlà la'allakum turhamun Ọlọ́run ní asibiru ẹ máa ṣe sùúrù wàsọ́bìrú ẹ jẹ́ ní tá a ṣe sùúrù fún tí ó máa gbà sùúrù wàrọ́bìtú ẹ̀yin náà máa ṣe sùúrù fáwọn èèyàn torí kẹ́ bá lè páyẹ̀mí Ọlọ́run ọba nítorí náà ọ̀rọ̀ sùúrù ló délẹ̀ yìí o ìyá wa ẹ wá rí ohun tí wàá sọ fún yín ni wípé ǹjẹ́ lè gbà kí ọkọ yín kó níyàwó kọ̀kọ̀ síta. àfà tí n bá gbọ́ yín yé kọ́kọ́ mi kó lọ máa yan àlè àbí kó fẹ́yàwó lé mi. kì í ṣe pé kó lálẹ́ ṣùgbọ́n ìyàwó tí wọ́n jọ sí májẹ̀mú yìí òun ni mò ń tọ́ka sí ṣe rí ìyàwó yìí òun lẹ́gbà kí ọkọ yín kó fi ṣaya yóò sì ṣe lọ́kọ láya nínú ilé yín fúnjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta nínú ilé wa. bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n tẹ bá lè ṣe lé gbogbo òkè ìṣòro yín yóò kásẹ̀ lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́bì kó dé láti láì èmi àfáàyàn dá mo sọ bẹ́ẹ̀. àfà ọ̀nà tẹ lálẹ́ yìí ó máa nira díẹ̀ pàápàá jùlọ fóbìnrin èmi ò bá ní ṣé àlèrọ́nà míì láti fi bọ́ lọ́hùn sọ̀rọ̀. alábìnrin kúlò lè haka wàlà káwọn múra wọn ní ká sọ òdodo bó tilẹ̀ kókòrò tó n ò lè parọ́ fún yín láì jẹ́ pé sin tí n bá rò kò sọ́nà mi kò sọ́nà àbáyọ. àfà ẹ rò pé ọ̀rọ̀ tẹ̀sán yóò lè ṣèṣe. kò sí ohun tí yóò ṣe é ṣe níwájú Olódùmarè bìkúrí láti láì bẹ́ẹ̀ bá ti ṣe ohun tí mo sọ ohun wàláhì ilẹ̀ azim gbogbo òṣèré ó parí síbẹ̀ nù ó kásẹ̀ lẹ́nu. ṣé bẹ́yìn àgbà náà lè sọ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú báwo mo ló ṣe máa wá ṣe é ṣe tóbi máa wá bá mi gbénu ilé mi fúnjọ́ mẹ́ta. jọ́ni gbogbo wa jọ́ni gbogbo kọ́ bá mi tí bá sọ wà níyàwó ẹ̀ ó burú jù ó burú jọ tí ó ní. dá wa. o lẹ́yìn tó gbó ṣe oṣù kan lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ máa gún ẹnu ẹ fún ẹ. kí sẹ́ni mo ṣe gan sẹ́ẹ̀ ẹ kọ́ lẹ́kọ́ pò ṣe ni. so ṣe bá ti pòṣe ń sì wọ náà gbọ́dọ̀ pòṣe ìwọ kan tí ẹ tún try mi jẹ́ tún gbọ́ kó tún pòṣe wèrè kan bì.
Kí ló ṣe? Mo lálàá ni. Báwo ló ṣe là? Mo lálàá pé mo wà lórí Bẹ̀rẹ̀ Grand, mo jókòó síbẹ̀. Wàhálà so. Ṣé mo pé dìse màá lálẹ́ nínú aláṣà? Mo lálàá pé mo wà lórí Bẹ̀rẹ̀ Grand, mo wà nú aṣọ funfun, mo túra àwọn kan náà wọṣọ funfun, mo ṣáà lọ báyìí mo bọ̀ báyìí. Màá gbọ́ tó wọn kan kọ sí mi pé kì í ṣọ́ra o, kì í ṣọ́ra o, ìgbọràn kọ́ ó sàn ju ẹbọ rúrú lọ. Nǹkan tí ṣáà gbọ́ tí mo fi tají sáyé nìyẹn. Bísí, ṣé o ò lérò pé solution sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni kó lọ bá ẹni tí à ń sọ yìí kẹ́dẹ̀ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ká mọ́kàn kúrú ń bẹ̀? No, Obi, èmi náà mo ní kó má ṣe tẹ́lẹ̀, àmọ́ bí tọ́rọ̀ ń lọ ètò tí ń la tẹ́lẹ̀ mi lọ tá à ń bára wa ní àárín òkú bára láàrin òkú yìí kò ní wùn mí ká kú báyìí o. So the best thing náà ni pé kó lọ ṣe kíní yẹn kí gbogbo ọ̀rọ̀ tó ń rún rẹ̀ yìí kó dẹ̀ tọ́. Anyway, jẹ́ ká sùpà a máa sọ gbogbo ẹ̀ lọ́la ṣá, ọ̀tí mi kàn believe pé kó padà lọ ṣe kíní náà ló máa ṣe níyànjú. Ṣàánú wa. Ṣàánú wa. Ẹ̀kásán. 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 Ẹ̀kásán madam. Ẹ̀lẹ́, àbí ẹ̀yin ni ọkọ Bísí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Okay, orúkọ tèmi ni Káyọ̀dé. Okay, Larry is my name. Okay, ìyàwó mi ló jókòó yẹn. Sister Lara. Bọ̀dá Larry. Ẹ mọ́ra yín rí ni. Àmọ́ra àjọ ṣe kékeré ládùúgbò ni. Okay, ṣe wá rojú ayé báyìí ó mélẹ̀ dá ènìyàn. Bẹ́ẹ̀ni, it's a small world. Torí ẹ̀ náà la ṣe wá. Torí ẹ̀ la ṣe wá. Kò sí problem. Kò sí problem. Èso kìí ṣe wọ́n ti ṣàlàyé fún mi. Gbogbo ẹ̀ ti yé mi. Bísí, má complicate issue now. Bísí, èyí ó kán lu tòótọ́ kó tún máa kérora kó tutù mú un náà. Bá ṣe báyìí náà. Kò sí ohun tí ń bàgbà nínú jẹ́ bíi fàtàdá tí ò lè tutù. Bísí, wọ́n ti dá fàyè ó ti lé tutù, ètùtù ẹ̀ náà la fẹ́ ṣe yìí náà. Ètùtù ẹ̀ la fẹ́ ṣe yìí. Bísí, wò ṣé wọn náà gbọ́ nǹkan tí Uncle K sọ? Ilé tutù, nǹkan tó máa
tán problem ta ní wọ́n ti ṣàlàyé ẹ̀ fún ó ṣàmọ̀ pé dìtà fi wá síbí nìyẹn so má tún jẹ́ ká fọ̀rọ̀ gùn ju bó ṣe yẹ lọ. Tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé ó polite kó ojú kòkó máa wò wá ni bàbá kan sọ pé kò fetí gbọ́ wọn ní kò wà ń bẹ̀. tó bá jẹ́ bóyá mi máa ṣe presence mi bí ṣá ló dà kó ń disturb ẹ̀ jẹ́ kí mi dúró sí pálọ̀ lọ so wọn kú kéèkì wọn wà ní méjì. Elsa. Báwo. Lọ́mọ ń bèrè àǹtí Bísí. Lẹ́kàn báwo? Fine àǹtí Bísí ẹ̀ka sọ. Báwo? Wọ́n ní kí n gbé ẹrù yìí fún yín. All right. O ṣe. Ṣé mo lè máa lọ? Ó dà ọ̀sà. Neighbor wa ni ẹrù mi ló gbé wá. Mo ní kí n sọ fún yín pé ṣé ẹ máa kọ́kọ́ wẹ̀ ni àbí ẹ máa kọ́kọ́ jẹun? Kò tún jẹ́ ti ready. Jẹ́ n kọ́kọ́ wá jẹun náà kí n tó wẹ̀. All right. Ẹ já lọ jẹun. Má lọ má bá yín. Ṣé wàá dẹ̀ ká lọ jẹun wọn ló jẹ́ ti ready. Ọ̀gá ṣé nítorí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí náà ló ṣe wá wú sí ibẹ̀ kó ká lọ jẹun. Ó ga gan-an. Ẹ̀yin ni mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé mo dúpẹ́ ẹ kú àfaradà ṣé mo dúpẹ́ ẹni ọ̀gbà tí a ti ṣe nǹkan tán ní ká ṣe tọ́jọ́ dẹ̀ ti pé ní kémi máa wá lọ àdẹ̀dúró dùn títí tí ààrí wọn. Ọ̀dẹ̀ sọ pé àwọn máa pẹ́ báyìí o. Èmi fẹ́ máa lọ náà ní kílẹ̀ tó ṣú. Tó bá ti fẹ́ máa lọ lè máa lọ tiẹ̀ tó bá dé máa bẹ jíṣẹ́ fún ọ pé ó ti lọ. Ọlọ́run ló lọ pé Ọlọ́run á jẹ́ kí ohun tá a torí ẹ̀ ṣe gbogbo ilé kó lọ́n jẹ́ kó àdúrà wa gbà. Àmín o, àmín o. Ṣé mo dúpẹ́ mo gbọ́ jẹ́ ìgbẹ́rù. Olúwa dúpẹ́ o gbogbo nǹkan tá a torí ẹ̀ ṣe kiri kọ́lọ́run Elédùmarè kó ṣàjẹ́ kó tiẹ̀ gbà kọ́lọ́run bá fòpin sí gbogbo ìbànújẹ́ tó ń ṣẹlẹ̀. Ó ti yá ni nǹkan máa lọ kílẹ̀ tó ṣù. Jẹ́ kí n sìn ẹ́ dẹ́ta. Ẹ ṣe gan. Ẹ bá mi kí wọn tó bá dé o. Bá má jíṣẹ́ fún wọn. Ṣé kìí ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ń jẹ́ kó bug mind ẹ̀ ṣá? Anyway,
o ní láti bug mind ẹ after all oníkálukú ló mọ bó ṣe ń jẹ èkúté onídùúdú ń lé ẹ téjì kẹta etí kẹrin ò dẹ̀ gbọ́ and mo fi pé mi gangan ló yẹ kí wà worried jù gbàdémi dẹ̀ ti wà lẹ́yìn ẹ pé kò sí go ahead kò ṣe ṣé do you understand kí gbogbo ẹ lè fi níyànjú náà ni àbí wọ́n sọ fẹ́yàn kankan ni no ó dàbí ọ̀rọ̀ kan tó máa ń sọ wọ́n ní ẹni tó mu milk wàhálà ò bá alágolo ní wàhálà bá èmi gangan ló yẹ kí n wà worried so you understand so má gbé sọ́kàn rárá má gbé sọ́kàn bó ṣe ń ṣe yìí gan bígbà tó tún fẹ́ jẹ́ káwọn èèyàn máa fura pé kí ló ń ṣẹlẹ̀ ni pretend bí pé nǹkan kan ti happen rárá. ẹ wò ibi ẹ fojú sí ọ̀nà gbàgbé èmi ò ṣe kankan o. o ṣe kí ni. mi ò ṣe kankan. no bísí bobi èmi àti ẹ lájọ wà ń bí kò sí làgàtà kankan so o ní láti máa parọ́ kankan fún mi o fẹ́ máa pé àfin ládùú bí àrùn fún mi báyìí o ṣe nǹkan kan báwo. mi ò ṣe kankan sẹ́ẹ̀ mi ò lè ṣe o. irọ́ má gbé yẹn wá o. ní sùúrù ṣé o mí pé o kàn lọ fojú mi rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ń bẹ̀ yẹn ni o ṣe nǹkan kan. mi ò lè ṣe ni mo sọ yẹn mi ò lè ṣe o. báyìí pé kò káwọ̀ gan lára tó èmi gangan fúnra mi. ọ̀ṣẹ́ kankan. mi ò lè ṣe ni mo sọ yẹn mi lè ṣe o láíláí. kò gbà kí ọkùnrin wọn bá ní àjọṣepọ̀ ó sì léwu bí mo ṣe ń tẹnu mọ́ fún yín o ìgbẹ̀yìn rẹ̀ ò ní dá o àyàfi kó ṣe ní tí mo wí wọn. bàbá ẹ mọ nǹkan tó tiẹ̀ fẹ́ ṣú èmi lọ́wọ́ ń bẹ̀ a gbọ́ pé ńgbà kan èmi ló ń bẹ̀ pé kí n gbà kóun lọ ṣe gbàtẹ́mi dẹ̀ ti gbà pé kó lọ ṣe yìí kí ló tún wá lè fa kó tún máa wá padà ṣe ṣẹ́mọ̀ ẹ̀yin tẹ́tẹ́ tó wá confirm ẹ̀ sí ló jẹ́ kí n believe. ìwọ ló ń sọ báyìí èmi tí ń tí létí àwo gbẹ̀gìrì bójú bá kú òun bẹ ọkàn ò ní kú o ìfẹ́ rẹ ní ń daya rẹ láàmú ṣùgbọ́n ìwọ ló tẹpá mọ́ iṣẹ́ ọ̀hún ní ṣíṣe ó fàájú rẹ̀ mọ́ra ó bẹ́ẹ̀ ó máa tù ó sì máa bá títí tí ọkàn rẹ̀ ó fi ṣe kì í ṣe ń tọ́ọ̀mù lágídí sí àwọn onílé ọjọ́ ò tètè gbà sọ gbọ́ káàbọ̀. tó dé báwo ó tójọ́ mẹ́ta náà. ọ̀dà ṣé mo weak owó rẹ̀ mi bá jẹ́ mi lè ṣe nǹkan mo weak jọ. ó rẹ̀yìn ìjà wo ló ti ṣẹlẹ̀ gbẹ̀yìn. ṣé wò ó mọ ó rẹ̀yàn ni ìwọ rí nǹkan kan tí kì í rẹ̀ ni àbí kí ló gbé lè. mo ti gbọ́ ìgbà tó jẹ́ pé ìjọ́ mẹ́ta lẹ fi lọ tẹ́ ti ṣe ó ti sú yín bẹ̀ sí ó yẹ kó rẹ̀yìn sọ́dọ̀ èmi bíbá. ṣé o gbà mí ó dà bí o ṣe nǹkan kan tó wáyé pé yẹn ló ń ro. ọdún ọjọ́ mẹ́ta ẹ fi tilẹ̀kùn mọ́rí ẹ ṣe nǹkan kan. ẹ gbà mí lọ́wọ́ arábìnrin yìí ṣé nítorí pé àjọsùn ọjọ́ mẹ́ta arábìnrin pé àjọṣe nǹkan kan mi ò ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ tó tọ́ mi sọ fún ẹ pé tó gbà mí gbọ́ náà ọkùnrin ṣe jìnnà sódòdó báyìí
ẹni tí ò bá rẹ̀ gbọ́ ṣe máa gbẹ lómi gbọ́ mo ní mi ò ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ o gbà mí gbọ́ kódà tó bá gbà mí gbọ́ má bínú mo wí kí ara mi ò lè ṣe ọmọ mi ṣe wà ó rẹ̀ mí simple. mo ti gbọ́ mi ìgbàgbọ́ ṣá tí wọ́n bá ń tọ́yàn kò lè tán lọ́run jẹ o. so mọ̀ pé ẹ̀rín ẹ̀ ń pa mi ṣá so mọ̀ pé ó sọ fún mi pé o ò pàpà ṣe kinní yẹn náà mo tún jáde lọ mo tún lọ find out wọ́n tún confam fún mi pé o ò ṣe náà ó dẹ̀ mọ̀ consequence kinní ìyàbí wá jẹ́ ń sọ nǹkan kan fún ẹ sórí tí wọ́n bá lò ní wọ̀n kún màá jẹ́ kó yé ẹ pé mi gan ò ní gbà láàbọ̀ inú ilé yìí ò ní gbèmí àti ẹ o kò ní gbèmí àti ẹ rárá àfi tó bá ṣe. kò rí bẹ́ẹ̀ ẹ wò mi ò lè ṣe mi ò lè ṣe mi ò lè rúkú sórí kí n tún máa ṣe wọn lókun ní pẹ̀lẹ́. Come again kí ni òwe tó pa ń sìn kí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ ń sìn a jẹ́ pé wọ́n mọ̀ o fẹ́ kí n kún kékeré àbí ohun ẹ̀ kí n kún kékeré bọ̀ǹkan tèmi náà máa bẹ́ẹ̀ fà tí máa bẹ́ẹ̀ pò inú ilé yìí àrẹ akọ inú ilé máa gbóná máa méjèèjì ó ṣe kí ni. bọ̀dá mi ẹ máa ń ṣe sùúrù bíyàwó yín bá tiẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ mú wọnú ilé lọ́ba wí ariwo tí ẹ̀ ń pàǹtà yóò bọ̀ sí ìyàwó mi kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹ ṣe iye ọkọ mi àwọn náà lè ṣàlàyé fún yín. á jẹ́ pé mi tọrọ bí ẹnìyẹn o ẹ̀gbọ́n mi ṣèbẹ́jẹ̀ tèmi lẹ́yìn ẹ̀yin ẹ ṣàlàyé fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́ bá ń lé ọkùnrin ni. o ò ṣe náà àbí o ò ní ṣe. ẹ má bínú á jẹ́ pé tọrọ yín dá sí mi. ẹ wò mi ò lè ṣe mi ò lè ṣe. ṣé mo rí pé èmi gan pàápàá mi fẹ́ gbéyàn lè lead. ìrírí tí mo rí ẹ láàárọ̀ yẹn ó lágbára bí mo ṣe yọ ní kọ́nà yẹn báyìí dúdú ẹ tàn sí mi lójú ni yáá ọmọ tó dúdú bí ìwọ tó tún ní eyín funfun bí ìwọ kò wọ́pọ̀ wo bí ìwọ náà ṣe ni ìwọ gan lè pààyàn òótọ́ ni. ó lè ní. ọkùnrin lè máa jalè o ìyàtọ̀ wà nínú tèmi àìsàn kan tó ba èmi jẹ́ ni pé mo máa ń jẹ òwú àti kékeré dẹ̀ ni tí n bá ti lè rí ẹlòmíì pẹ̀lú nǹkan tí mò ń ṣe báyìí ṣe ni gbogbo orí máa gbóná ó máa tán án lẹ̀. ṣé rí gbogbo èèyàn ọkùnrin ẹnu yín ti dùn jù ẹyọ ṣoṣo ni gbogbo yín. ó mọ̀ ní pé gbogbo bó ṣe ń pe Dr. Bankole tó ń pe Dr. Raimi barrister bá kíní kan yẹn orí mi ti fẹ́ yí ọwọ́ mi ò straight ní sí àrìmọ́ èyí tó tẹ̀fọ́ àbájẹ́ ní gbogbo àwọn àdírẹ́sì tó nǹkan tán dictate fún ẹ má jẹ́ ntẹ̀ ẹ̀jẹ̀ ó bí mi nú. àwọn èèyàn kì í ṣe sùúrù ìgbà wo sígbà o. gbogbo dáyẹ̀ yẹn àfi kò dà tó ṣe é. èmi ò tí wàá jìrì sí. èmi ò lè fara mọ́ kó tọ́ mo sọ yìí. fàyà tó kò tiẹ̀ fi dá mi lójú yìí pé o ti sign pẹ̀lú mi. everybody stay where you are. Yes. láti bọ̀. woman you are under arrest. From Balo police station. Listen, meet us here. Alright, Madam Fatima. Báwo ni kan? So okay. Ní you are at Papa. Is that not? Ọjà sílẹ̀ láwọn apátán. O kúrò ńbẹ̀ o gbọ̀nà Ṣómólú lọ. Láti Ṣómólú o já ọjà sílẹ̀ ńbẹ̀ o head up to Bariga. Is that not? Ibẹ̀ ló ti pàdé client ẹ tí yẹn ti pick ẹ up. Is that not? So we start tracing you down till this place. Open that bag. Èmi kọ́ ni mo ní báàgì òun ló ní báàgì. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ ta ni mo bá ń wájú ẹ̀? Mo ní kó ṣí báàgì yẹn aláìní kò ná mi ní kọ́bọ̀ láti fọ́ anything lára ẹ̀. Ìtumọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò ná mi ní kọ́bọ̀ and you better be careful or else I fuck you up. Mr. Chief, you better respect yourself and open the bag. Officer, search the bag. Stay back here. Or else I'll fuck my head. Madam Fatima, you are under arrest. Are you okay with that?
ẹ̀ṣẹ̀ wà nínú kí wá ṣe fàájì ni. Now, please, officer, march them along. Now. Ẹni tó ní báàgì ṣé báàgì tèmi lẹ ti rí mi. Dìde. Move. I said move it. Chief. What is chief? Ọdún náà kú yẹn move on. Chief. Wọ́n ṣe mú yẹn kẹ́ ìṣẹ́ kó o ṣàkàrà ni máa ṣe wẹ́. Wọ́n mú la. Mr. K. Kájọ mẹ́ta. Èwo lẹ wá ṣe mí báyìí. Ẹ̀yin gangan ni mo wá wá o. Mo ti dé ilé yín. Wọ́n ní ẹ̀ṣẹ̀ ara kó tó júwe fún mi pé àdúgbò náà lẹ́wà. Kọ́mọ kan léyìn tó mú mi débi. In fact, mo ti ní káàkiri gbogbo náà gbà kọ́lọ́n tó ní mo rí yín. Mo kàn wá wo ọ̀rẹ́ mi kan bí báyìí ni. Ṣẹ́ni tí mo ṣe torí ẹ̀ wá rí yín fún ojú akọlùkọ gbà gbogbo ìdààmú tó ń ṣẹlẹ̀ nílé wa iná lọ. Tàdé ń tójú bọlé lọ́tún lósì. Yorùbá níbí náà bá tán láṣọ ẹ̀yọ̀ ní tán lè nǹkan náà. Bí Yorùbá sì ti débi tó ń lọ kìín rẹ̀ òun ló tún mú wa lọ sọ́dọ̀ alálùfáà kan tá lọ ṣe àyẹ̀wò. Ṣùgbọ́n àbábọ̀ gbogbo ẹ̀ ni pé wọ́n ní kí n ṣàwárí yín. Kẹ́yìn àtìyàwó yín àtẹ̀mí àtìyàwó mi kámẹ́rẹ̀ rìn wá pípọ́rọ̀ náà ó ṣeé ṣe kó níyànjú mo ṣe wá bá yín. So aláàfáà ní àfi tèmi àtìyàwó mi bá tẹ̀lé yín wá síbẹ̀. Bẹ́ẹ̀ni. Anyway ṣe rí ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtìyàwó mi yẹn ti ṣẹlẹ̀ tó dẹ̀ tó wá padà délé tó ń jẹ́ kó yé mi ń kọ́ pé kò sí nǹkan kan láàrin àwọn in fact ó ti destabilize system mi gan ó dẹ̀ láwọn eré kan tèmi náà ti sá sọ́tún sósì bọ́jú gbogbo ẹ̀ lọ ìgbà wo lọ́wọ́ ní ká wá báyìí. Ṣé lè ráyè lọ́la. àárọ̀ la it's okay. Ẹ ṣe tó bá di ní nǹkan bí aago 8 máa wá pìkẹ́ àtìyàwó yín lé àjọ̀dún. Kò sí problem so tí n bá délé ń sìn máa ṣàlàyé fún yàrá yìí náà. olúwa lẹ́nu ibi lè kárí ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. Kí ni ìdí ọpẹ́ wa ni wípé a dá ọjọ́ náà ní pé kí ẹsẹ̀ gbogbo wa pé àti alàgbà Káyọ̀dé ni o àti Sisi Lábísí ni o ṣùgbọ́n a dá ọjọ́ náà a dá lé Ọlọ́run lọ́wọ́ ni ṣùgbọ́n àwa náà ní lọ́jọ́ èní ìdí ọpẹ́ wa nìyẹn. Ẹ̀kejì ń bẹ ni wípé ìjókòó wa tèdí ìjókòó àtúnṣe ni Ànábì sì fẹ́ràn ẹni tó bá ń tún nǹkan ṣe ẹni tó lọ́n fẹ́ràn jù láyé yìí nìyẹn ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń da nǹkan rú ti ń da lérú Ọlọ́run ní kórìíra irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ nítorí náà báwo ni inú mi ò bá ti ṣe dùn tó tá a bá lè parí gbogbo ohun tí ń rùn yìí lọ́jọ́ tí inú mi ò sì dùn ṣùgbọ́n lórí májẹ̀mú ni òun ni pé síwájú kó tó di pa àṣeun gbogbo ǹjẹ́ nígbàgbọ́ sí alukurani mímọ́. Bẹ́ẹ̀ni. Nítorí alukurani safely mu'min kuran tẹ̀ ń wí òun ní ọkàn òun ní dàdúà òun sì ní gbogbo ṣe fún gbogbo mùsùlùmí òdodo. Níwọ̀n bá àgbà tẹ́ ti gba alukurani mímọ́ gbọ́ mo fẹ́ ka ẹ̀ dàníyàn sínú. Náà ṣukran ẹ ṣe púpọ̀. Lẹ́yìn ìgbà tẹ́ ti dàníyàn gbogbo ohun tá a bá sọ ń bì lé ní pátápátá gẹ́gẹ́ bí nǹkan àṣírí ṣùgbọ́n a ti fi kùránì Ọlọ́run búra ṣùgbọ́n tó bá yapa sí ìbúra náà a fà á lé Ọlọ́run bá lọ́wọ́. Ẹ̀kẹta ń bẹ òun ni pé Ọlábísí kí ni ìdí tó ṣe pé ohun tá a ní kó ṣe pẹ̀lú alàgbà Káyọ̀dé tó ṣe mú ṣe. Àfà kò ṣeé ṣe ni bẹ́ẹ̀ ni mi ò lè ṣe rárá. Kí nìdí? Ẹ wo bọ́wọ̀ náà ṣe rí. Mr. James Brown wà wọ́n fẹ́ mú ṣe alábàálẹ̀ ọ̀rọ̀ ojú èrè ó tiẹ̀ mọ́ rárá òkú lọ́mọ ìrírí ẹjẹ́ kó tẹ̀lé. abẹ́ fún jẹ́ mo dẹ́rọ̀ délẹ̀ ó bá tún pariwo. stand up.
ẹjọ́. arábìnrin ìyá ọkọ ẹ ló ń jẹ yẹn ṣòro tí ọkọ tó sìn àbó tí wọ́n ti tó sìn náà. mo rántí. sórí nǹkan tí mo dì lénìí ìwọ ló jẹ́ kí n dì mo dẹ̀ ti lérí wípé màá gba ẹ̀san bójú ọdún 10 bójú 20 ọdún bójú ẹgbẹ̀rún ọdún bá ṣe wà lórí ilẹ̀ ayé yìí màá gba ẹ̀san for good 6 months mo fi ń dọdẹ kiri tí mo ń ṣọ́ wọlé ẹ tí mo ń ṣọ́ jáde ẹ tí mo yọ àwọn èèyàn kan wá bá mi ṣọ́ ẹ kiri mo dúpẹ́ pé àsìkò tí mo ká ẹ yìí ibi tí mo ti lè gbẹ̀san gidi ni tí a dùn mọ́ Ọlọ́run ọba gan-an sọ fún ìyàwó ẹ̀ nǹkan tó ṣe. ẹ sọ̀rọ̀. n tó ṣẹlẹ̀ pé o friend ìyàwó ẹ̀ rí irọ́ ò dáa. o friend àbò ń bá ìyàwó mi láṣepọ̀. tó dẹ̀ mọ́ pé ìyàwó lé ni. ó dáa orí ju ẹ ọjọ́ tí mo ka ẹ mọ́nú ilé ńgbà yẹn torí wọ́n gan ni mo fẹ́ pa mọ́nú ilé mi fẹ́ pa ẹ mọ́ bẹ́ẹ̀ ni kó di pé ìyàwó mi fi ara gba ọ̀bẹ ó gba ikú ẹ kú èmi wá dẹni tó lọ sẹ́wọ̀n àmọ́ pẹ́lọpẹ́ gbogbo àwọn tóyìnbó ń ṣe ń sìn tí wọ́n ṣe DNA rẹ kọ́ mọ̀ pé oyún tó wà nú ìyàwó mi ń gbà kí ṣe mi ni mo lóyún yẹn oyún ọmọ àlè ni làwọn ẹbí ẹ fi drop charges against me wọ́n dẹ̀ wà láyé oyún ọ̀fáńdá ń ṣe bó ṣe òun ẹ̀ ń jẹ́ ayé ọlọ́ba ọba ọ̀run kọ́ ló máa dúró mú ẹ̀ ń sìn àwa tọ́lọ́hún gbélé ayé lọ́wọ́ àwọn kọ́ mú ẹ kí tọ̀run tó mú ẹ. bẹ́ẹ̀ ni bàbá. ọdún máa ṣẹlẹ̀ ń sìn ní pé waste. ẹ dákun torí ọlọ́ọ̀kì ẹ jọ torí ọlọ́ọ̀kì ẹ jọ ẹ wo tèmi ẹ jọ torí ọlọ́ọ̀ oyún wà nù mí. ẹ má jẹ́ ń bímọ tí ò ní bàbá ẹ wo tóyún inú mi jọ torí ọlọ́ọ̀ ẹ jọ. good news. oyún wà nù ẹ. ìyá àbèjì. good news. ẹ ṣe. oyún wà nù ẹ. torí ńgbà tí ọkọ ẹ náà ń ku ìyàwó tèmi mọ́lẹ̀ oyún wà nù ẹ àbí kò sóyún nù ẹ. mi ní pa ẹ torí ìyàwó ẹ tó bẹ̀bẹ̀ ó jẹ́ máa rántí pé lóòótọ́ tá bá pa ẹ ọmọ tó wà nù ẹ ta ló máa ṣe bàbá fún. ẹ ṣe mo dúpẹ́. sórí bó ṣe dáwọ́ tẹ̀lẹ̀ yẹn ìyàwó dáwọ́ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó gàdí ẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ẹ dàbò. ẹ jọ torí ọlọ Káyọ̀dé ọmọ ìjẹ mi o ẹ jọ torí ọlọ bàbá ẹ jọ torí ọlọ ayé mi o. Mr. Jesmond. àbọ̀ ń pariwo. afẹnuṣe mo rí sàn mo rí sàn. bàbá mo rí sàn. ẹ mọ. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. látìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lóòótọ́ mo nífẹ̀ẹ́ dénú ọkàn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ fúnra rẹ̀ mọ́ ẹ̀ dájú ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ níṣe nífẹ̀ẹ́ tí wàá lékè ń kà lọ́kàn mi sí nítorí ó ṣọ̀wọ́n nínú àwọn obìnrin tó lè ṣerú ohun tó ṣe yẹn inú mi dùn ọlọ́run ní yà wá báyìí ṣùgbọ́n kinní kan bà mí inú jẹ́ ǹjẹ́ ọmọ tó ń bà mí inú jẹ́ oyún inú ẹ̀ yìí ni má yẹ kó yẹ ẹ lẹ́nu má bínú o bí bá ṣe sọ ni kò ṣe bá mi gbà ṣùgbọ́n bóyá ṣe yé mi ni mo wòye wípé tó bá bí ọmọdé yìí láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan tí bá ń rí báyìí ọmọ ìbànújẹ́ ló máa jẹ́ fún mi ìdí nìyí tí mo fi rò wípé ó yẹ kó lọ ṣẹ́ oyún yìí nítorí èní kan nítorí ọ̀la kí ìfẹ́ tó wà láàrin mi pẹ̀lú ẹ kó lè fẹsẹ̀ múlẹ̀ ṣinṣinṣin ọlọ́run má fún wa lọ́mọ ìbànújẹ́ ọmọ àrídùnnú ní kọ́lọ́run fún wa. Káyọ̀dé Káyọ̀dé nínú nǹkan tí mo ṣe àti ẹ̀mí ẹ̀ èwo ló ṣe pàtàkì jù. ta ni o mọ̀ wípé ẹ̀mí ló ṣe kókó ẹ̀mí mi ṣe kókó náà. ó wá já sí pé bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe nífẹ̀ẹ́ mi o. má rò bẹ́ẹ̀ òbí sí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o mi fẹ́ kó gbọ́ mi yé. tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ro nǹkan kan mọ́ mi lára
àti pé ṣé wọ́n máa sọ wípé ọlá kínní kan ló máa ń wò mọ́ èèyàn lára. Wọ́n lè ní ọlá bàbá ẹ̀ ni mo rò mọ́ ẹ lára àbí ọlá ìyá ẹ̀ ni mo rò mọ́ ẹ lára. Bó tilẹ̀ òun kò jẹ́ wípé ọmọ ìbànújẹ́ ló máa jẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ, ó yẹ kó ru ọlá nǹkan kan mọ́ mi lára. Bísí, ọ̀rọ̀ mi ò yé ẹ tó. Sórí oyún tí mo ní kò lọ ṣẹ́ yẹn, Ọlọ́run á ṣe mí, á fún wa lọ́mọ alálùbáríkà, ọmọ àrídùnnú, ọmọ tó máa bá wa kalẹ̀. Bóyá gbogbo atótónu mi kò yé ẹ, ṣùgbọ́n máa sọ nǹkan kan fún ẹ sìn kí n lè dé gbogbo tí mò ń sọ ládé kí ọkàn wọn náà lè balẹ̀. Bísí, wò mí dáadáa, tí mo bá kùnà láti fẹ́ iye ìyàwó kí ìyàwó tí n bá lè fẹ́ nílé ayé mi, iye ọmọ kọ́mọ tí wọ́n bá lè bí, kí gbogbo wọn máa ṣánkú lójú ẹ̀mí mi, ìyẹn tún kọ́. Káyọ̀dé, ìṣòro nǹkan tó sọ ń sìn ó tún jẹ́ kọ́kàn mi balẹ̀ o wípé o ṣe nífẹ̀ẹ́ mi o. Àmọ́ tó bá jẹ́ pé èmi náà ni mo kùnà láti fẹ́ ẹni ọkùnrin tí n bá fẹ́ láyé yìí tí bá ṣe ń lóyún fún wọn láàárọ̀ báyìí kó yẹn má bà mí kalẹ̀ kí n má fi bímọ fún wọn. O ṣe my dear, I love that, I love you. A kú palẹ̀ mọ́. Mami, ẹ káwọ̀ wá. Ṣé mo bá yín dáadáa? Ẹ lẹ̀ ẹ rárá o. Ẹ káwọ̀ wá. Ẹ káwọ̀ wá. Case ilẹ̀ mo bàbá yín tẹ̀yìn méjèèjì tẹ ṣé ò sí ta tún fi rí ẹ. Kó lè dáná ni ohun tèmi pẹ̀lú ìyàwó mi tá à ń sọ bí ojú ìgbéyàwó tó wà wájú wa òun là ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ kó bá a mọ́jọ́ ọ̀rọ̀ kó lè dùn kó láàrin. Ẹ o ẹ̀yin lẹ wá mọ tẹ bẹ́lẹ́dà yín sọ o ṣe wá rí tẹ bẹ́lẹ́dà yín yẹn sọ àrò ti rọ̀ mọ́ àṣẹ ti gùn. Àṣẹ wa wa. Àṣẹ ti gùn olúwa bá ọmọjọ́ náà rò àwa jọjọ ayọ̀ fẹ́ ìdíje. Wọ́n ti ẹ̀rọ pẹ̀lú àgbàlóbi tí ń gbó ọ̀rọ̀ tíṣọ́ ti fẹ́ ṣe. Ẹ ṣe mi wà lẹ́jọ́. Yes ma, I love you. Bísí Bísí Ma, kí ló dé pẹ̀lẹ́ ọkọ mi òun ló wá ká kò sí bí báyìí pẹ̀lẹ́ ṣaragiri ṣó ti bọ̀ èyí tá tiẹ̀ ń sọ́dún àmàrí baálé ẹ̀ látijọ́ yìí. Èmi ní ò mọ̀. Kí ló wá dé tí ò wá? Ó yẹ kó gbọ́ sí kinní yìí àbí kò tí ì gbọ́ ni? Ó gbọ́. Ó yẹ kó yọjú báyìí bá yọjú bẹ́ẹ̀ yẹn èèyàn kan àbí èèyàn méjì náà nínú ẹbí ẹ̀ wọ́n láti yọjú pé kán wá wù ẹ́ kán wá wà láàfíà ẹ̀ ń tá dẹ̀ ṣe sọ́nà yìí kọ́lọ́n bá àmọ́jọ́rò là ń gbàdúrà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí èmi ò fẹ́ rárá o jẹ́ kí inú mi dùn rárá àbí kí n bẹ́ẹ̀ wá lọ. Màmí ẹ má ṣe ìyọnu. Jẹ́ kí n lọ lé wọn tí n bá ti délé wọn á ṣàmọ nǹkan tí mo ti torí ẹ̀ wá. Ẹ má ṣe ìyọnu tó bá dìrọ̀lẹ́ ọ̀lẹ́ mi náà wà lọ fúnra mi ṣe gbọ́. Ó dáa kó burú ṣe ni kò yá aṣaragírí o ṣó ti gbọ́ ọkọ mi. Obìnrin máa ń ṣaragírí orí n tó wà lọ́nà tá a fẹ́ ṣe pẹ̀lú ọkọ mi. Káyọ̀dé ò dẹ̀ dá mi lóhùn. Ẹgbẹ́ tó ń ṣe báyìí fún mi. Ẹgbẹ́ tó jẹ́ pé èèpẹ̀ pàmí di ohun àìjírí báyìí. Ohun tó ní kí n ṣe ni mo ṣe. Ó ní kí n ṣe ni mo gbà sí láti ṣe yín. Kí ló tó wá ń sá kiri fún mi? Mo wẹ káàkiri mi ò rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ẹ̀ Bọ̀dá Kọ́lá lójú orí báyìí fún mi. Thank you ibi fún ẹ. Bọ̀dá Kọ́lá. Káyọ̀dé kò ń ṣàdéhùn wa lélẹ́yìí o. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ o. Ó dẹ̀ pé n tó ṣẹlẹ̀ kò ń ṣe ìdùnnú mi mo fi ṣe o torí tẹ̀mí ẹ ni o ó mọ̀ bẹ́ẹ̀ o. Ó dáa kí ló fẹ́ kí n ṣe báyìí nítorí mo ti wá jẹun tó ń lé kiri tó kí ló fẹ́ kí n ṣe tó bá fẹ́ kí n ṣe ni kò sọ. Káyọ̀dé ṣé wàá dá bó ṣe ń ṣe mí ó ti ẹ̀rọ tìwé tí mo ti pín fáwọn èèyàn káàkiri òru tàwọn ẹbí mi bó ṣe ti palẹ̀ gbéyàwó yìí mọ́ ṣàánú mi kí lóye tó ń ṣe mí báyìí. Tó ń kiri Ọlọ́run ṣàánú mi má dojú tì mí.
mo ní kí ló fẹ́ ká ṣe tó fẹ́ kí n ṣe. ọ̀dà mo ti gbà pé o ò fẹ́ fẹ́ mi mọ́ báyìí ìjọ torí ọlọ ṣò lè fi gbéyàwó yìí bomi láṣìírí. kí ló wí sí. bomi láṣìírí káwọn aráyé má fi mi ṣẹlẹ̀ yá. tó a pé tó ní bíbu àṣírí ni another condition la fẹ́ gbéra wa báyìí. èmi náà ṣetán láti bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní bíbu àṣírí ni ìyàwó bàṣírí la fẹ́ ṣe báyìí. báyìí ká dé ń yẹ o má wọlé fọkànbalẹ̀ lọ́la wípé gbogbo ètò tí ń tò káàkiri ẹ ti ń pín iv ẹ ti ń ṣe gbẹ ti ń ṣàwò mo ṣetán láti bẹ́ẹ̀ ṣe ní ìyàwó bàṣírí. o ṣe ìtàn kò sí problem. ẹ ṣe ní kí n fọkànbalẹ̀ ni. mo ní kó jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ aláṣírí bíbò mo ṣetán láti ṣe ìgbéyàwó àṣírí bíbò fún ẹ ó ti tán. Hello Bísí ṣáwọn èèyàn sí táwọn èèyàn bá wà níjọ wa ló ṣe yẹra jẹ nítorí ọ̀rọ̀ wa. ṣe olúwa kò bí táwọn èèyàn wà mọ́ gbọ́ báyìí. ṣé tí kò bí táwọn èèyàn wà fine. Bísí tó bá jẹ́ wípé òun rí mi látòrí fóònù ẹ̀ bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ tí wọ́n náà bá mi sọ̀rọ̀ ìwà mọ̀ pé mo ti múra mo ti dé fìlà mo fẹ́ máa bọ̀ ẹlẹ́dàá mi bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀dàá mi bá dẹ̀ bá mi sọ̀rọ̀ èmi náà fẹ́ tán ẹlẹ́dàá mi jẹ má bàa tán ra mi ní sùúrù nítorí ọ̀rẹ́ sọ fún ẹni pé nínú tí ẹlẹ́dàá mi sọ fún mi ò ní lè wà fún ìkan tàbí kejì ní sùúrù náà ó dáa máa ṣe lọ́kàn màá ní kí Táíwò wá kó wá rẹpẹsẹ́ǹtì mi kó wá tọwọ́ bọ̀wé ní orúkọ mi. ká má ṣe báyìí Táíwò bíi ti bá wo jọ ṣàánú mi bomi láṣìírí. dúró náà ó kàn sọ bẹ́ẹ̀ ni ó kàn sọ ní sùúrù Bísí now kí wọ́n á tọ́ bọ̀wé pẹ̀lú ẹ̀ ipe mo ṣègbéyàwó máa nìtumọ̀ ẹ̀ ṣé o ti gbàgbé tó ṣẹlẹ̀ náà lójú mi tó ṣẹlẹ̀ ìṣerú ìyàwó ta fẹ́ fẹ́ sílé tó máa bá ní kalẹ̀ nírú nǹkan tó ṣẹlẹ̀ níjọ́sí ṣẹlẹ̀ lójú mi kémi wá tọ́ bọ̀ pẹ̀lú ẹ̀ tó mo bá ṣe ìyàwó n tó ṣẹlẹ̀ ń jọ yẹn wọlé lóró páwọn ayé ò rí má ṣe lóògùn má mọ̀ láì kó yẹ lẹ́nu pé ọ̀rọ̀ ẹ ohun tó ṣe Nàìjíríà láàrin kájíjú káṣọ ti gbọ́n lu òyìnbó ló fàdíwọ̀ yàfọ̀ ìlóògùn lè kó ọ̀sìn. Káyọ̀dé mo kò fi mo fi ṣe kan tí mo ṣe yìí mo fi kí ní ìbú ẹ láṣìírí ni o mo fi rẹ̀ ní ẹ padà ní Káyọ̀dé ṣàánú mi. ó dà bóyá gbogbo atótónu mi àtàlọ́ àpamọ̀ àtàlọ́ àpagbè tí mò ń pa látẹ̀kàn kò yẹ lúkì ẹ̀ kéèyàn tọ́ bọ̀wé tí kéèyàn bá yàn ṣe ìyàwó bá application burúkú ni tó jẹ́ pé láàrin ká dijú ká là ó lè ràn yàn dẹ̀ wọn ó mọ̀ túmọ̀ ẹ̀ ni àmì ìnìtọ́bọ̀wé ìnìtọ́bọ̀wé ẹ̀wọ̀n ìwé tó máa rán mi lọ sẹ́wọ̀n ìnìtọ́bọ̀wé pé mo bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìyàwó ó tẹ̀lé gbà fẹ́ fi dí gẹrẹ wu ni ó ní tùmọ̀ mọ́ gbogbo ayé ló máa rí gbogbo ayé ló máa gbọ́ so ó dẹ̀ tún máa dí mi lọ́wọ́ àwọn kankan èdè ni. ẹ ó dà tí ẹ jẹ́ ká ṣe ìṣèyàwó ìkó ilẹ̀ náà jẹ́ àṣègbéyàwó ìkókó ilẹ̀. ó dà mi ò ṣe ìgbéyàwó ọmọ mi tẹ àti Táíwò àtẹ̀mí kankan fúnra mi ò ṣe nǹkan kan simple gbàgbé ẹ̀ tí ó kò bá ti yẹ gbàgbé ẹ̀. Káyọ̀dé ọmọkùnrin wa dojú tirẹ̀ láì ṣe mí bẹ́ẹ̀ gbogbo ohun tó ṣe pé kíkú má bàa pa ni òun wá lérò pé mi tó ń ṣe má ṣe ọlọ́run má má dojú tì wá ń jọ ọ̀gbọ́n ẹ̀yẹ wa o ibi tí kìíní ti bá mi dára bí mo ṣe mú Káyọ̀dé mo mú gẹ́gẹ́ bí ọmọ torí pé kí ni ọkọ ọmọ ẹni ní ìṣe ó sì jáyọ ọmọ ẹni náà ibọ ọmọ ẹni náà ni
ló wá wò ẹ́ sùnsùn ló wá ṣerú nǹkan báyìí fún ọ. Ó burú o tí ẹ ló kúkú ṣe kó ṣe tọ́lọ́run. Mami, ẹ wojú mi, mami, ẹ má fi mí lẹ̀ báyìí, mami. Bísí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ gidigidi pé mo tiẹ̀ pè ẹ́ ó dá mi lóhùn. Ìwọ náà rọ ọmọ ti jú ẹ. Pàtàkì ọ̀rọ̀ tí mo wá pè ẹ́ sí òun lọ̀rọ̀ lórí ìwà àti Káyọ̀dé. Wọ́n á fọlọ́wọ́n ọba bẹ̀. Torí tá a bá ní ká dijú kẹ́ni burúkú kọjá èèyàn rẹ̀ gan-an ànímọ̀gbà tó máa lọ. Wọ́n ní fi pẹ̀pẹ́ gún rẹ̀ kó wo bó ṣe ń rí kó tó fi gbọ́n ọmọ làkejì ẹ̀. Bí mo ṣe járúgbó yìí o mi ò lè gba nǹkan tí Káyọ̀dé ṣe o ọmọ nìyẹn kéèyàn disappoint èèyàn níjọ́ nǹkan ẹ̀yẹ níjọ́ ìgbéyàwó tó burú jáì ní nǹkan burúkú gbáà ni àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ ń wò yìí wọn ò fi fún rárá. Bísí mo ń bẹ̀ ní orúkọ Ọlọ́run sórí gẹ́gẹ́ bí màmá ṣe sọ látẹ̀kùn yẹn pàtàkì ọ̀rọ̀ bẹ̀ nìyẹn sórí àwa tá jẹ́ ọ̀rẹ́ Káyọ̀dé náà a fi ìgbà kan fi sílẹ̀ rárá lórí ọ̀rọ̀ ẹ la máa ń bá sọ ní ṣẹ́jú bí Káyọ̀dé tó wo yẹn bó ṣe jókòó yẹn òun gan fún rẹ̀ kò gẹ́ta rẹ̀ mọ̀ mò ń bẹ̀ lórúkọ Ọlọ́run àti bí màmá ṣe ti bẹ̀ látẹ̀kùn yẹn kó wá bá a dáríjì Káyọ̀dé kí o fi gbogbo nǹkan tí Káyọ̀dé bá ṣe fún ẹ fi ṣósùn pé Ọlọ́run ló kọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyá mi. jọ foríjì mi torí Ọlọ́run. Màámi tí màámi bá sọ fún aláàárẹ̀ yìí pé ó máa yí àárẹ̀ yẹn kò sí nǹkan tí ẹ lè ṣe ó máa yí àárẹ̀ yẹn tó bá sọ fún aláboyún pé oyún inú ẹ̀yìn máa fi bọ́kùnrin ni kò sí nǹkan náà ọkùnrin ló máa fi bí. àkọ́dé ènìyàn ni wọ́n tó ní àdéhùn tó wà láàrin mi àti ìyá mi kó tó dákẹ́ sí mi lọ́wọ́ ó lóun ò gbọ́dọ̀ rí àjọṣepọ̀ kankan àbí ìfàyàlùyà kankan láàrin mi àti Káyọ̀dé mọ́ fún ìdí èyí ó máa le láti gba nǹkan tẹ́ ń sọ yìí. Bísí ó sì ń bínú náà ni tára Káyọ̀dé sí lọ́rùn kì í tẹ́ ẹ ṣe pé kẹ́ ẹ fẹ́ra yín mọ́ bí ò tiẹ̀ ju alámọ̀ràn kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ lásán ni jọ ìkúnlẹ̀ mu wà yìí Bísí foríjì mi èmi mo ṣe foríjì mi. ẹ dìde. má wo yẹn má wo yẹn tí ẹ má wo tèmi wo tàwọn fẹ́ jókòó yìí. Mashallah tabarakallahu fi tó. àfà ìdí tí ò fi lè ṣe é ṣe nìyẹn o nítorí wípé tí ayé bá ṣì ń jẹ ayé táyé ò bá tó bá jẹ ayé mọ́ ìfàyàlàyọ̀ ní wáyé láàrin mi àti Káyọ̀dé mọ́ àti wípé ń jẹ́ kíyàwó ẹ̀ wọlé bá wa kíyàwó ẹ̀ má tiẹ̀ wọlé rárá mi ò lè ṣe é. Subhanallah tó gbogbo ẹni gbogbo àti gbọ́ yìí o síwájú kó tó di pé mo tún tẹ̀síwájú ta ló tún lọ́rọ̀ sọ. àfà ìdọ̀ mo ní ọ̀rọ̀ sọ. ọ̀rọ̀ wo ló ní sọ tó ti sọ fún mi ká tó wá síbí báyìí tó bá tiẹ̀ wá lọ́rọ̀ sọ wàá jẹ́ ká kó mi tá a bá délé àlọ́ yanjú ẹ̀. ẹjọ́ sọ tẹnu ẹ̀ ẹjọ́ sọ. àfà ìjọ ọ̀rọ̀ tí n fẹ́ sọ yìí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé mi ẹ wò aago bàbá yìí mò ń lò 1 minute ló fún mi tó bá dọ̀la máa pè ẹ́ padà ṣùgbọ́n máa wọ̀rì máa pè ẹ́ take care of yourself okay ó ṣe ó dàbọ̀. oríṣiríṣi ló yá sórí sẹ́ẹ̀tì. Láre. Àbújú mi ń di sísè. Láre kí leléyìí lórí fóònù? Kí leléyìí?
kò má bínú ó máa tó ṣẹlẹ̀ ó yẹ kí n ti delete ẹ but ọkàn mi fò ni màá delete ẹ sí má bínú jọ. wàá delete kinní náà kí ló ń delete tó bá delete ẹ lórí set ṣé gbogbo àwọn tó rí o fẹ́ lọ delete ẹ lójúmọ́. mi ò ń gbé sẹ́ẹ̀tì mi lé yàtọ̀ sí wọ̀ta mo tún fẹ́ gbé sẹ́ẹ̀tì mi fún. so tó bá jáde kò possible kó gbé sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ kéèyàn kan gbé kán dẹ̀ rí nǹkan tó wà ń bẹ̀. ṣé o believe mi ni a ní kò sẹ́ni tó ta ni ẹ. Gbádébọ̀. láàrin báwo ni. báwo ni. kí ni nǹkan. ṣé wàá pa. ọdúngbàjà rẹ. kí ló wá pọ̀ mo kàn ń gbáriwo yín ta bẹ́ẹ̀ bí ṣe ń bọ̀ ni. kò sí rẹpẹtẹ a kàn ṣàlàyé nǹkan fúnra wa ni. ok ó ga ọ. bọ̀dà Gbádébọ̀ ẹ má dá lóhùn kò sí nǹkan kan báwo ẹ wo orí sẹ́ẹ̀tì ẹ kẹwọn nǹkan tó wà ń bẹ̀ almost naked ni mo wà lórí fóònù ẹ̀ náà. ń gbọ́. mi ṣe aláìkó máa pariwo báyìí mo ní mo ti delete nǹkan mistake ni mo dẹ̀ ti delete ẹ̀. ṣé bó sọ fún mi pé o ti delete ẹ ni. ó yẹ kí n ti delete ẹ̀ bọ́tọ̀ kan mi fòṣọmọ mi dé rí àyẹn débi tí máa rántí pé mo store nǹkan kan síbẹ̀. o ti delete ẹ lójú ẹ sọ ọmọlára má bínú o ti delete ẹ gbogbo everything ti tán nìyẹn. bọ̀dà Gbádébọ̀ ẹ̀yin náà ti rí. mo rí. ẹ ti rí lórí fóònù. mo rí. ṣó tán ṣé mo sọ pé kò sí èèyàn kankan tó rí mi sọ fún ẹ pé o ò lè mọ iye èèyàn tó ti rí ó tiẹ̀ da. lára kò sẹ́ni bọ̀dẹ̀ tó rí yàtọ̀ sí mi but bó ṣe delete ẹ̀yìn sìn ẹ̀ ó ti tán náà nìyẹn ẹ̀jọ̀ tán síbẹ̀. bọ̀dà Gbádébọ̀ kí lẹ̀ ń sọ yẹ́yìn nìkan lẹ́ rí ṣé bó sọ pé kò sí èèyàn kankan tó rí ṣé òun mọ̀ pé yín rí kò mọ̀ pé rí náà tó wà lè sọ pé èèyàn báyìí ló ti rí ẹ wá sọ pé ẹ̀yin nìkan lẹ́ rí kò possible o ẹ̀yin náà imagine ọkọ ti fẹ́ fẹ́. bá ń bẹ Gbádébọ̀. tí mo fẹ́ fẹ́. ọjà má bínú. má bínú ṣùgbọ́n lóòótọ́ kò sẹ́ni tó máa rí nǹkan bínú tí ò ní bí tí ó ti yẹ bọ̀ tá a bá ti bẹ̀ ẹ́ try kó gbà má bínú ṣùgbọ́n. ẹ wo bọ̀dà Gbádébọ̀ ẹ ṣe gan-an mo dúpẹ́. àwọn ti gbọ́ nìyẹn àwọn ti wọnú ilé. ẹ wo dókítà oyún tẹ́ sọ fún mi last time ni oyún mo wá rí yín fún oyún yẹn wò kì í ṣe oyún dùnú rárá. ẹ̀fọ́ ni o madam kí lẹ mí bàá pé kò ń ṣoyún dùnú ẹni tẹ́ ẹni fún kú ni. dókítà tó bá tiẹ̀ jẹ́ pé kú ni ó bẹ́tà kò kú bọ̀ tó yẹ kí ẹni tí mo wà nínú ilé ẹ̀rọ kọ́ ló lóyún nǹkan tí mo ṣe wá rí nìyẹn. ok ǹdẹ́ mí bàá pé kò ń ṣoyún dùnú nìyẹn kí lẹ wá fẹ́ ká ṣe sí. bí ẹ kó ti yín dókítà ẹ bá mi wọ́gbọ́n dá sí i. madam ṣé mo wí pé tábà tún ṣe léyìn sí tí mi ò bá ní ṣe mistake á ti tó bí ẹlẹ́ẹ̀kẹfà tí èmi máa bá yín ṣe and the last time ṣe rántí pé mo ṣàlàyé fún yín nígbà tí mo ṣàyẹ̀wò pé tẹ́ ẹ bá gbìyànjú àti ti ṣe míì lẹ́yìn tá a ṣe kọjá yẹn ó lè fa ìdíwọ́ títí láéláé kẹ́ má gbọ́ kẹ́ má lé mi àbí kó jẹ́ pé ẹ ní ìdádúró fúngbà díẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ náà. owó dókítà sí nǹkan tá a fẹ́ ṣe sí mo ti ṣàlàyé fún yín irú omi báyìí ò ṣe filẹ̀. tó kò sí ohun tó ṣòro ṣe níwájú Ọlọ́run. ọmọlára níjọ́ tí Mr. Lanre wá sílé wa tẹ ríra tẹ sọ pé ẹ mọ́ra ẹ sọ pé ẹjọ́ ṣe kékeré ládùúgbò nìyẹn pé ẹ. ṣé ẹ wá rí májẹ̀mú tí ń bẹ láàrin ẹ̀yin àti alàgbà Káyọ̀dé àti ẹ̀yin Sisi Lábísí níjọ́ náà lọ́hùn tẹ́ ń ṣe májẹ̀mú ìyá tó kọsẹ̀ bá yín bẹ́ẹ̀ asọ̀rọ̀ṣẹ́ ni kódà ibi tó bá ti ń ṣe àdúrà lọ́wọ́ tó bá débẹ̀ lásán tó bá ṣe àmì yóò ṣẹ nítorí ẹ̀bùn ta fún látọ̀run di ọ̀run ìdí nìyẹn tí májẹ̀mú náà ṣe ń da alàgbà Káyọ̀dé láàmú tí sì ń da Alábísí láàmú ní báyìí àtúnṣe sí wà fẹ́yìn méjèèjì ẹ wàá lọ sí ojú orórì ìyá Bísí náà kẹ́ lọ rí tọrọ àforíjì lẹ́yìn tẹ́ ẹ bá ti tọrọ àforíjì bùkátà yẹn ti bíyá kò sí wàhálà mọ́ fẹ́ni kankan ṣé wàá rí pabambarì tọlọ́mọdé inú ọmọ mẹ́ta tí méjì kú tó kù ẹyọ kan èyí ń fi hàn yí pé ọmọ méjì tó kù ti alàgbà Káyọ̀dé ni ṣùgbọ́n èyí tó ṣẹ́kùn tó jẹ́ ẹyọ kan ìyẹn ti alàgbà yìí ni ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ti ṣe wá tò tí ó gún régé láàrin ìyún kò sí sàlámù àlékún kọ́lọ́n fún wa ṣe. gbogbo bàbá ẹ ṣe. onítọ́ bá ti tọrọ àforíjì gbogbo ẹ ti níyànjú. ó dira ti là kò sí nǹkan kan mọ́ bá ti ṣe fi hàn mí nù. ẹ ṣe bàbá. ẹ ṣe.